mẹ́ta gbogbo nǹkan ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ ẹrù ọba àwọn ẹrù òní májèmú ayọ̀ gba ọpẹ́ àti ìyìn fún títí bàtà agbára rẹ̀ tuntun fún mi gbólóhùn rẹ̀ láti sọ bí dáadáa ní ọ̀tún nínú rẹ̀ àdúrà pẹ́ dídà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ògo àti ìyìn ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ ayérayé bàbá ọbẹ̀ mímọ́ ẹrù ọba àwọn ẹrù ògo ní forúkọ rẹ̀ fún àwọn ọ̀rọ̀ yìí bí tuntun fún mi ní àǹfààní àìláti gbọ́ àìláti ṣe láti lápá inú ayé mi láti sọ bí dáadáa ní ọ̀tún nínú rẹ̀ ògo ní forúkọ rẹ̀ ògo ní forúkọ rẹ̀ èyí ní forúkọ rẹ̀ ògo ní forúkọ rẹ̀ èyí ní forúkọ rẹ̀ ẹrù ọba àwọn ẹrù àgbà ọpẹ́ olúwàgbà yìí olúwàgbà ọpẹ́ olúwàgbà yìí ní gbogbo ọ̀nà mo sọ ní mo ṣe ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìyìn ògo ọpẹ́ ńlá ni mo mú wá fún ọ ìwọ tí o fi ìfẹ́ àlẹ́gbẹ́ gbà mí nípa ikú ìrúbọ àti ìtàjẹ̀sílẹ̀ Jésù Kristi pẹ̀lú àjíǹde rẹ̀ láti sọ bí ológo tó tayọ láti pọ́ gbogbo ṣíṣe ìbínú pátápátá gbogbo gba ọpẹ́ àti ìmí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ àní ògo ní forúkọ mi máa ayé rẹ bàbá gba ọpẹ́ àti ìyìn mi ìwọ tó fi ìfẹ́ àlẹ́gbẹ́ tí kò ní àkàwé tí kò ní àfihàn èyí tó fi gbà mí pápátá àìnípa ikú ìrúbọ ìtàjẹ̀sílẹ̀ àti ètùtù tí èmi fẹ́ àìrúbọ pẹ̀lú àjíǹde rẹ̀ àìkúrọ̀gbọ̀ tí ń ṣe ìbínú pápátá àìkúrọ̀gbọ̀ tí ń ṣe ìdààmú àti ìkúrọ̀ pápátá àìláti sọ mí jẹ́ pápátá àìláti pọ̀ ọdún ìgbéga àti púpọ̀ àti ògo láti wà rẹ̀ òṣìṣẹ́ bàbá mẹ̀mí mẹ́wọ̀n àìláti yí ìtajà pàpà àṣírí pápátá àìnílò ògo ojúlẹ̀ nínú ìbùkún láti mọ̀ pọ̀ ní rere ọ̀hún bàbá ọmọ ṣé o ológo jùlọ ọmọ ṣé o olórọ̀fẹ́ ọmọ ṣé o ìjìnlẹ̀fẹ́ ọmọ ṣé o ní gbogbo ọ̀nà mo yìnyín ológo àìní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ̀ àìní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún ọ mo sọ pé kábíyèsí ìrọ̀bà ọmọ àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ẹrù àwọn ẹrù bàbá gba ọpẹ́ olúwàgbẹ́yìn olúwàgbọ́ olúwàgbẹ́yìn gbogbo ní forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ ìwà tinilẹ́yìn òtítọ́ tí kì í dojú tini tí kì í jádùkú rẹ̀ gbogbo orúkọ rẹ̀ ga fún ìfẹ́ àlẹ́gbẹ́ ni ikú àti àjíǹde Jésù Kristi ìfarani rúbọ àti ètùtù tí Jésù fẹ́ra rẹ̀ rú ni ìtawà nínú àjọyọ̀ rẹ̀ èyí tí wọ́n fi gbà mí lágbàtàn kó lọ gbogbo tí ń ṣe ìbínú gbogbo èyí tí wọ́n fi ṣàṣepẹ́ tí ò lẹ́pẹ́ tó lójú wọn nínú ayé mi kó lọ gbogbo tí ń ṣe láti mọ tàbí láti mọlẹ́ láti mọ fọ̀ nínú ògo jẹ́ pé kò yóò tún ṣe ìbínú kan tí ó tún ní pàtàkì lórí ayé mi àní láti dá mi padà sínú ìgbèkùn àbí sí ẹni sínú ẹ̀gàn àbí ẹ̀yẹ̀ mọ́ bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà pọ̀ dẹ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ bàbá ọbẹ̀ mi mímọ́ àjọgbà ọpẹ́ àti ìyè mi àní fún ìfẹ́ àìlẹ́gbẹ́ ni àní ikú ìtàjẹ̀sílẹ̀ àti ìrúbọ àti àjíǹde Jésù Kristi èyí tí wọ́n fi dá mi lẹ́yìn pápátá nípa agbára àti àṣọ rẹ̀ èyí tí wọ́n ti fi gbà pápátá gbogbo tí ń ṣe ìbínú gbogbo àti kíra gbogbo ìjẹ́ pé ayé mi bẹ̀rẹ̀ sí ní pọ̀ ní ògo ní láti bùkún rẹ̀ àìláti mọ tayọ àìláti mọ lékè láti mọ ṣe rere àìláti mọ gbilẹ̀ nínú òfin rẹ̀ láti mọ ṣàṣọ orin bára gbogbo ògo ní forúkọ rẹ̀ èyí tí ó bá àìní gbogbo ọjọ́ ayé mi àìní mi tí ó lékè tó tayọ tó sì lógolo ìtí yóò ṣe oko tó ṣe oko òun àìní tó tún lè mú wáyà àbí tó jábọ́ mọ́ àìláti mọ jẹ́ láti pàṣẹ fún ẹ̀gà abẹ́bùkún àti tìjú mọ́ olúwa ọmọ ṣe bàbá olúwa ọmọ ṣe ayé rẹ̀ bàbá gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn olúwa gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn ògo 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 yìí láti pẹ́ ìfowópamọ́ tó mọ́ ọ̀gá ọpẹ́ àti ìyèmí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run àjùlọ fún ìfẹ́ àlẹ́gbẹ́ ni èyí tó bí ikú ìtàjẹ̀sílẹ̀ àti ìrúbọ àti ètùtù tí ìfẹ́ àìrú pẹ̀lú àjíǹde rẹ̀ ni èyí tí ó fi lànà ògo oríire gbogbo tí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n fún mi láti mọ lẹ́kẹ̀sà láti mọ tayọ sá láti mọ gbilẹ̀ sá pẹ̀lú ayọ̀ àtẹ̀mígún àti ìtura ní gbogbo ọjọ́ ayé bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà pẹ̀lú ẹ̀ta ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ gbogbo òṣì ni mo dá padà gbogbo láti mo dá padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọmọ ṣé o àyè fún ìfẹ́ àlẹ́gbẹ́ ni èyí tó bí ìfaranijì Jésù Kristi àyè láti kó àyè láti ẹ̀jẹ̀ sílẹ̀ àyè láti fẹ́rẹ̀ ṣètò àti rúbọ àyè láti jíjẹ ni àyè tí a gbọ́ ọgbà ní pápátá àdúgbò gbogbo ojúṣe ìbínú gbogbo ìjẹ́ pé nígbà gbọ́dọ̀ àti aṣọ rẹ̀ gbogbo ojúṣe rẹ̀ kò gó rẹ̀ kó rẹ̀ kó rẹ̀ kó aṣọ gbogbo pátá àlọ́ oṣù pápátá àyẹ̀kọ̀ yóò sì ní tìmọ̀ àìnínú ayọ̀ àìnínú àlàáfíà àtẹ̀mígbà tuntun àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ àìníbìjẹ tó ń gbòòrò yóò ti mọ gbòòrò yóò ti mọ tàbí yóò ti mọ lẹ́kẹ̀ẹ́ ìṣàlù orí ṣíṣe pápátá àìdítọ́ àìṣẹ́ pàdé ọkọ̀ lẹ́nu yóò ṣe méjì jẹ́mẹ́ ògo ní forúkọ rẹ̀ èṣe ní forúkọ rẹ̀ ògo ní forúkọ rẹ̀ bàbá ìpínlẹ̀ ilẹ̀kẹ̀ ilẹ̀kùn ẹ̀ àìkè yóò lè tù mọ́ ẹ̀gbogbo gíga ìgbó tó ti ṣe nípa ikú ìtàṣílẹ̀ àti ìgbà àti ìgbà àti àti ìgbà òṣìṣẹ́ bàbá òṣìṣẹ́ ọmọ òṣìṣẹ́ ìwé mọ́ àjùlọgbà ọpẹ́ olúwàgbẹ̀yìn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi.
orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bọ́dá gbogbo padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé pẹ̀lú ìfẹ́ àìlẹ́gbẹ́ tí ò lójú wọn ni. Ikú ìtàjẹ̀sí àti irúbọ àti ètùtù Jésù fẹ́ra rẹ̀ pẹ̀lú àjíǹde rẹ̀ ni. Ìjọ pé ní gbogbo ọjọ́ ayé mi èmi gbilẹ̀ ìtumọ̀ gbilẹ̀ mò ń gbòòrò ìtumọ̀ gbòòrò mọ́ta ìtumọ̀ tayọ̀ mò ń ṣeré ìtumọ̀ ṣeré nínú ògbó tí ò lẹ́gbẹ́ tí ò lójú wọn bẹ́ẹ̀ ni gbogbo rẹ̀ rẹ̀ pápátá àní ó bẹ̀rẹ̀ tí wọ́n ṣe yóò tún mọ̀ fara hàn yóò tún mọ̀ wá sí ìmúṣẹ láàmú ní akẹ́rẹ́ ju àtiwá lọ oyún rẹ̀ mi wá ó di bíbí ó sì mọ̀ di fún nípa àgbà tí láàmú àti kàdá nípa àgbà àti àṣẹrẹ ní gbogbo ọjọ́ àyè nínú àyàtọ̀ fẹ́tẹ̀ mi kò bá gba ọgbẹ́ àti èmi àdúrà pẹ̀lẹ́ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo orí amó ènìyàn mọ̀ sọ wípé ṣe èyí fún ìfẹ́ àìlẹ́gbẹ́ ni àrí èyí tí ẹ kó ìtàjẹ̀sí àti irúgbà àti tuntun àti àìjílẹ̀ Jésù Kristi ni àrí fún padà aráyé ni èyí tó sọ mí jẹ́ ní ìgbà pátá ìjẹ́ pé àìní nípa gbọ́dọ̀ àti àṣọ ni àìní bẹ̀rẹ̀ sí ní gbinẹ̀ àìní mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò àìní tún gbinẹ̀ ìtumọ̀ gbòòrò ìtumọ̀ tayọ nípa gbogbo àìní ní ògo tí kò lẹ́gbẹ́ tí kò lójú mọ̀ bẹ́ẹ̀ ni àìní rẹ̀ nípa bàtà gbogbo àìní bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe àìní ó túnmọ̀ wá sí ó túnmọ̀ filẹ̀ fìdí múlẹ̀ nípa àgbà àti pẹ̀lú ògo tí kò lẹ́gbẹ́ dán bẹ́ẹ̀ ni àìní oyún pátá ó di bíbí fún mi àìní ó túnmọ̀ ti fi nípa gbogbo dọjọ́ gbogbo ní ọ̀tún rere àìní pàgbà àti pẹ̀lú ògo tí kò lẹ́gbẹ́ tó jọ àìní lẹ́kẹ̀ ìbílẹ̀kẹ̀ ló túnmọ̀ lẹ́kẹ̀ túnmọ̀ tàbí orí mi jẹ́ ló túnmọ̀ jẹ́ nípa ní ọ̀tún ní ọ̀tún àìní ní ògo tó kàtẹ́ pẹ̀lú ìwọ̀n ní ọ̀tún ojoojúmọ́ bàbá òṣè ọmọ òṣè ẹ̀mí bó ṣe àti òjò ọmọ sọ òṣè èmi àníwọ̀bẹ̀rẹ̀ àgbà ọpẹ́ olùwàgbẹ̀ ẹ̀yìn olùwàgbẹ̀ ọpẹ́ olùwàgbẹ̀ ẹ̀yìn ògo 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 òyìn láti pẹ́ ní forúkọ rẹ̀ èyí àtòkọ́ pẹ́ ní forúkọ rẹ̀ àìmọ̀ bàbá ọmọ ṣe ológun jù ọmọ ṣe jíjẹ́ ìjọba tí mo gbọ́ orúkọ rẹ̀ ga òṣè àmọ́yẹ̀ wọn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú ni mo béèrè fún ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí wo rántí ìfẹ́ àìlẹ́gbẹ́ ni ikú ìtàjẹ̀sílẹ̀ àti irúbọ àti ètùtù àti àjíǹde Jésù Kristi ni bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ àní fún ògo àti ìlógo rẹ àyíṣe mi kọ́mọ̀sí mọ ìdálẹ́ mi mọ́ àti ìwà ìmọ̀mọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àánú ni mo béèrè fún Ọlọ́run oore ọ̀fẹ́ ni mo béèrè fún o Olúwa àníwò ànírántí ìfẹ́ àìlẹ́gbẹ́ ni ikú ìtàjẹ̀sílẹ̀ ìrúbọ àti ètùtù àti àjíǹde Jésù Kristi ni bàbá àìdáni gbogbo orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi jì mí ó yá sọ mi ní pátá nínú rẹ̀ àìdáni gbogbo àṣírí mi jì mí ó yá sọ mi ní pátá nínú rẹ̀ ó yá gbogbo orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi ó yá sọ mi ní pátá nínú rẹ̀ ayérayé bàbá àánú ni mo béèrè fún o Olúwa àìdáni gbogbo ẹ̀ṣẹ̀ mi ó yá sọ mi ní pátá ayé mi àkọ́wọ́ ṣe mi kúrò àti ní àmọ́ Olúwa àìdáni gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àìké gbogbo pátá lóko ṣìtẹ́lẹ́ ló wà gbogbo àìdáni gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àìké gbogbo pátá kó gbàtí lógo rẹ̀ yóò orúkọ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àìní orúkọ Jésù Kristi àìní gbogbo tí jẹ́ ẹ̀rẹ̀ àbùkù àṣẹ kọ́mọ̀ sí tèmi ó yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí aṣọ mi jì mí nínú pátá ó yá dárí gbogbo àṣírí mi jì mí ó yá aṣọ mi jì mí mọ́ àìní gbogbo àṣírí jì mí àìrántí ìfẹ́ àìlẹ́gbẹ́ ọjọ́ kìíní àná ni èkó àtẹ̀yẹsí àti irúgbà tuntun àti àjíǹde Jésù Kristi bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi aṣọ mi jì mí mọ́ àìní fún ògo àti lógo rẹ̀ ṣe ní gbogbo ọ̀nà ó yá aṣọ mi jì mí mọ́ àìkámọ̀sí olówó àmọ́ kọ̀ọ̀kan ayé mọ́ láyé àti láyé àìní gbàgbọ́ àti àṣọ rẹ̀ bá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ó yá aṣọ mi jì mí mọ́ dárí gbogbo àṣírí jì mí aṣọ mi jì mí mọ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìrìbọmi àti ìwẹ̀nùmọ̀ tó ní ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún ti bọ́ ara tó fi jẹ́ lọ́rùn àní nípa ìfẹ́ àìlẹ́gbẹ́ ni ikú ìtàjẹ̀sí àti ìrúbọ àti Jésù Kristi àti májẹ̀mú àti àjíǹde ni tí ṣe májẹ̀mú tó bá gbájẹ̀ ni Olúwarun ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ̀ tó fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ayé mi kò di mọ́ pátá gbogbo tí ń ṣe àwọn àkọsẹ́ ìbí búburú àdá gbogbo yìí yóò tàti kọ́ nípa ní ọjọ́ tó pé dàbí tá àkọ́tà tó lè mọ́kànlá kó di pé parí àtọwọ́ tí kò àti ibi tá àkọ́ tí àtẹni tí ń bẹ lọ́wọ́ àtẹni tá àbẹ̀ lọ́wọ́ ẹ̀ ìrìbọmi àti ìwẹ̀mọ̀ tún lè ti ṣúra ṣe fún ti gbogbo agbára tó fi ń jọ lọ́rùn ni gbogbo tí ń ṣiṣẹ́ àṣepẹ́rẹ́ àmì búburú láì àti láì mo gbọ́dọ̀ ní àǹfààní àti lè rúra mọ́ débi kí wọ́n sọ pé wọ́n lè gbére láti lè dè èèyàn lẹ́nu kankan fún mi mọ́ àyẹ àtẹ́pà àti pé kí wọ́n máa jẹ́ fún mi ní àtẹ̀lẹsẹ̀ mi pé parun ni kí wọ́n máa parun ní ojoojúmọ́ ní ojú ọ̀nà mi ìrìbọmi àti ìwẹ̀mọ̀ tún lè jẹ́ Jésù Kristi yá ṣe fún ti gbogbo agbára tó fi jọ ní àpótí gbogbo agbára tó fi jọ lọ́rùn ni rídìí ayé mi wádìí ayé mi finifini rídìí ayé mi gbogbo ohun tó wà ní ayé mi tí kò fún àti fọlọ́ tó ń ṣiṣẹ́ lòdì ogun àti gbígbà ní ayé mi kó oorun dànù kó sófò dànù kó jọlọ tẹrútẹrú àyẹ̀kọ́ mọ̀ sí kù sí ibi kankan ayé mi kò di mọ́ pátá fún ìgbà kí wọ́n jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ àwòkọ́ṣe rere nígbà gbogbo lẹ́jọ́ gbogbo fún ìgbà tí ó gbẹ fún ènìyàn gbogbo fún àwùjọ gbogbo fún àgbègbè gbogbo ìjọba ọkọ̀ mọ̀ sí bọ́ sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ pẹ̀lú ìrìbọmi ìwẹ̀ nímọ̀ tún lè jẹ́ àṣẹ fún wa bá ju yàn ju ti àtẹ̀wá ọ̀yà dá mi láàrin kí ìrí dàlárí bá kí sì mọ́ jẹ́ ìdàlárí gbogbo ọjọ́ ayé mi ṣe níwájú ẹnìkan ní gbogbo yóò kó lóde ìrìbọmi àti ìwẹ̀ nímọ̀ tún lè jẹ́ Jésù kúrò àṣẹ fún tiwa bá tó fi jọ lọ́rùn ni oore ọ̀fẹ́ àánú àtújú àti ìrànlọ́wọ́ àti ọ̀nà rere ti ní ẹgbẹ́ kọ́lá kí túmọ̀ ìgbà gbóṣe gbà lọ inú ògo tí ó kọ̀ dẹ̀gbẹ́ tí ó rẹ̀ kébì kí tó amọ̀ fún kí túmọ̀ gbòógì sí mọ́ta jù bẹ́ẹ̀ lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá
ẹ̀jẹ̀ Jésù ni mo bèrè ẹ̀jẹ̀ Jésù mo bèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi tó sẹ́ni kábàáyé mo bèrè fún ya èrè bọ́ mi àti ìwẹ̀rù mọ́ ọ̀tún ni bàbá wa ṣe fún mi àìnípa ìfẹ́ àìlẹ́gbẹ́ ni èkó ìtàjẹ́sí àti irúbọ àìní ètùtù àti ìtura ẹ̀rú pẹ̀lú àjíǹde ni bàbá àìní èrè bọ́ mi ọ̀tún ni àìní ìwẹ̀rù mọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sẹ́ni kábàáyé ni ẹ̀rí fún pàdánù ìta wà nínú àjọyọ̀ rẹ̀ olùwà ṣe fún ti gbogbo agbá tó fi jẹ́ ọlọ́run ni àìní pápátá yẹ kébì òtì mi mọ́ pápátá àìní ìlú rẹ̀ nípa agbádá ṣe àìkébì òtì mọ́ pápátá nípa ẹ̀jẹ̀ Jésù àìkébì òtì mọ́ pápátá yóò orúkọ Jésù Kristi ọ̀yá àìní gbogbo tó lè bẹ tí àwọn àkọsílẹ̀ gbogbo àdá gbogbo èyí kò tó tàjí kàbí táwọn kàbí tó lè bọ́ wọlé kó ti kọ́ báyà kò síbi kankan àtọwọ́ ti kọ́ àtọwọ́ tàbí kọ́ àti bídà kọ́sí àtọwọ́ táwọn kọ́ àti etí mìíràn àti tàbí lọ́wọ́ àgbẹ̀wò kó ti pápátá ní orúkọ Jésù Kristi alálàgbà fún ayé mi èrè bọ́ mi àní ìwẹ̀ mọ́ tún ní ẹ̀jẹ̀ Jésù tọ́sán nìkan bá rí ni bàbá àríṣẹ́ fún ti gbàgbà tó fi jọ́ lọ́rùn ni ọlọ́run ayérayé àní gbogbo ṣíṣe àṣepẹ́ àwọn kan ìṣẹ́tà àti ẹ̀ka ìṣẹ́ gbogbo wọn láì àti lálẹ́ gbogbo náà àti lè rúra mọ́ àdéhùn kí wọ́n sọ pé wọ́n lè gbéra àní àti pẹ̀jọ́ mílíọ̀nù àbí nígbà àbí okòwò kan ṣe ṣe mílíọ̀nù sẹ́ àní àtẹ̀pà àti pé kọ́ mọ jẹ́ fún mi láti ṣe láì àti lálẹ́ àní sóru àkọ́mọ jẹ́ wọ́n dẹ́ nílẹ̀ ẹni rú ẹni ìgbèkùn apáta láì àti lálẹ́ yorùkọ Jésù lọ́rọ̀ ayé bàtí okòwò ṣe ìmọ̀ta yorùkọ tí Jésù rẹ̀ ṣe bàbá ìfẹ́ àìlẹ́gbẹ́ ni àní ikú ìtàjẹ́tà àti àjíǹde Jésù rẹ̀ ṣe ni ìrọ́bà àti tutù Jésù rẹ̀ ṣe ni àní mo fẹ́ kọ́ olú àní orúkọ Jésù ṣe ẹ èrè bọ́ mi àìní ìwẹ̀rù mọ́ ọ̀tún àìní ẹ̀jẹ̀ Jésù Kristi tó sẹ̀rẹ̀ fáyé ṣẹjẹ báyìí tó bá ìwé jẹ́ ọ̀yà ṣé fún wa bá tó fi jọ lọ́rùn náà àìwádìí ayé mi ṣe àìrídìí ayé mi àìkiri àwọn ọkọ tó wà ní ayé mi tí wọ́n fún wa tí wọ́n lọ́wọ́ ní pẹ̀sẹ̀ àìtí inú ọ̀wọ́ lọ́wọ́ tó ṣe tí gbogbo yá kó di pàtó kó ní ayé mi láì kó ẹyọ kan àìtí gbogbo àìkó di fúnfọ́ dàbí kó ní ayé mi láì kó orúkọ tó kéré jùlọ àìkó sì dídó téró ayé mi kó di mọ́bátá fún ògùn àtinúgò rẹ̀ àìní gbogbo ọ̀gẹ́ mi kì í di mọ́bátá fún ògùn àtinúgò rẹ̀ àìní gbogbo jáìbí jẹ́ orúkọ ìkébí di mọ́bátá fún ògùn àtinúgò rẹ̀ àìní gbogbo jáìbí àìkébí jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ àti àwòkọ́ ṣẹlẹ̀ àdìpọ̀ àti ìlógo rẹ̀ ṣe àdìpọ̀ ènìyàn gbogbo fáwùjọ gbogbo àgbẹ̀ gbogbo àdúgbò gbogbo àdìbíkíbi òkòwò àní orílẹ̀-èdè gbogbo ní gbẹ̀rẹ̀ àgbàdo ayé ṣe bẹ́ẹ̀ kẹ́ àdì ìjọba kọ́mọ̀sì bọ́sọ̀ ní orúkọ Jésù Kristi bàbá àní ìfẹ́ àgbẹ̀gbẹ̀ni ní kó ìtàjẹ́sí àti orúkọ àti ẹ̀jẹ̀ Jésù Kristi àti àjíǹde rẹ̀ ni olúwa àyìnbó fẹ́ kó lóṣẹ̀ àdájúwe wà ní orúkọ Jésù Kristi ìrìn bọ́bẹ̀ ìwẹ̀dùnmọ́ ọ̀tún aṣòfin ẹ̀jẹ̀ Jésù Kristi lọ́sẹ̀ nígbà nìyẹn èyí táwọn ní oṣù ìrántí àti àjọyọ̀ rẹ̀ ní orúkọ Jésù Kristi mímọ́ mọ́ jùlọ ó yá jútà tẹ̀wá lọ́yà tó wọ̀ dàmílà rẹ̀ àìjọ́ tẹ̀wá tó wọ̀ dàmílà jẹ́ kiri dàlá rẹ̀ gbà àìjọ́ tẹ̀wá kí ló máa jẹ́ ìdàlá rẹ̀ níwájú ènìyàn gbogbo àìní gbogbo tẹ̀ máa ṣe ní gbogbo àwùjọ gbogbo àìníbi yóò kó lè wà yóò orúkọ Jésù Kristi òun àìkẹ́ dàmílà rẹ̀ àìkẹ́ ìdàlá rẹ̀ àìkítúwọ̀ ìdàlá rẹ̀ gbà nígbà gbogbo lọ́jọ́ gbogbo lọ́dẹ̀ ní gbogbo níwájú ènìyàn gbogbo àti gbogbo agbára tó fi jọ nínú àánú àtòrífẹ́ rẹ̀ yóò orúkọ Jésù Kristi bàbá èrè bọ́mi àti ìwọ̀n nímọ̀ tó ní mo béèrè fún o àìnílò ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ báyìí ṣẹ̀jẹ̀ máa jẹ̀mí tó tọ́ bá mo bá jẹ̀ báyìí jẹ́ ni àìní nípa ìfẹ́ àìlẹ́gbẹ́ ni àìní kó ìtàjẹ́tà àti ìrúbà àti ìtura àti ìtàjẹ́jẹ́ àti àjíǹde ni ìtawà ní oṣù àjọyọ̀ ní orúkọ Jésù Kristi àánú oore ọ̀fẹ́ ojú rere ìrànlọ́wọ́ àtọ̀nà rere àti ti ènìyàn gbọ́ pátá àjẹ́ kí mo rí abó ìṣèlú gbà lọ àjẹ́ kí mo rí abó ìṣèlú gbà lọ àjẹ́ kí mo rí abó ìṣèlú gbà jútà kí mo jẹ́ kí mo rí abó ìṣèlú gbà lọ ìgbéga ẹ̀kọ́ àmọ́jẹ́ bó ṣe tèmi àìkó ìwà jẹ́ tèmi ògo ayé ìkọ́ta bó ṣe àṣẹ rere kótó bàjẹ́ tèmi tèmi àìkébè tó àlékè bó ṣe lékè lọ ilẹ̀ kó rere gbogbo pátákótó àṣẹ bó ṣe lọ àìní àti gbogbo àìkébè tó gba ìrọ̀lọ́ bó ṣe gbà lọ bẹ́ẹ̀ ni àìní ọjọ́ àti ọ̀run àìní oṣù àṣẹ wọlé gbà ọjọ́ tuntun lójú agbára àtàṣẹ yẹn olùwà agbára àtàṣẹ yẹn kó gbìlẹ̀ ní ayé tèmi àìní ọ̀tún ní ojoojúmọ́ àìkébì kí ọjọ́ tuntun pẹ̀lú ògo tuntun àti ẹgbẹ́ àti ìdájọ́ àṣẹ ìrọ̀lẹ́ ọjọ́ bẹ́ẹ̀ àkàmú pọ̀ tuntun lójoojúmọ́ á sì mọ̀ pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ tí wọ́n agbá tó fi jọ lọ́dún sábà àìní orúkọ Jésù àìní ìrìn bọ́ mi ìwé nígbà ọ̀tún lẹ̀ Jésù gbọ́ mi fún ẹ̀yà sí ìdúgbò abátúmí ogun yẹn kó sì mọ̀ jẹ́jà kọ́bátà kí wọ́n agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá tún mi kì í fún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ wá túbọ̀ tún iná ẹ̀mí mímọ́ àtàgbára dá sínú ayé mi ju tàtẹ̀yìnwá lọ ní gbogbo ojú ayé mi àti mọ́ gbé nínú ìfẹ́ rẹ̀ àti mọ́ gbé àti mọ́ rìn lójú ọ̀nà tí wọ́n lálẹ́ fún mi ni àti mọ́ ṣe gbogbo gẹ́gẹ́ bí ìdarí àti tọ́ni rẹ̀ kọ́mọ́ sí ìnira fún mi láyé àti láti bọ̀ kọ́mọ́ já sí ọ̀run fún mi ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wù kún rí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àkọ́tún ilé ẹ̀mí mímọ́ orúkọ béèrè fún bàbá àyàgbọ́ gbé wọ̀ mí tó àti máa lọ àyàgbọ́tún ilé ẹ̀mí mímọ́ àtàgbàdá sọ ayé mi tó àti máa lọ àyàgbọ́gbọ́ àyàgbọ́tún ilé ẹ̀mí mímọ́ àtàgbàdá sọ ayé mi tó àti máa lọ ní orúkọ Jésù Kristi àní pẹ̀lú agbára ìfẹ́ àníbẹ̀ ní ojoojúmọ́ ni àní pẹ̀lú agbára ikú ìtàjíjà àti olúwa àti ẹ̀jẹ̀ tó ń sọ ni àti àjíǹde rẹ ni olúwa àti mọ gbé nínú ìfẹ́ rẹ ni àti mọ rìn lójú ọ̀nà rẹ ni àti mọ ṣògbó nínú ìdarí àtúkọ̀ rẹ ni lẹ́yìn sí ìfẹ́ tara
ni láì tẹ̀sí mọ́ta ni àyàkótó àmọ́ já sí ọ̀rọ̀ fún mi àti wọn lọ àyàkótó àmọ́ já sí ọ̀rọ̀ fún mi àìláyà àti lákọ̀ gbọ́dọ̀ jẹ́ ìnira fún mi sẹ́yìn àti pé mo gbé nínú fẹ́ rẹ àti mo sọ̀gbọ́n nígbà nítorí kọ́ ní ìdàdọ̀ rẹ àti gbogbo ojú ayé mi lórúkọ tí ó ṣe olúwa àti pé mo gbé nínú fẹ́ rẹ ní àtún ní ẹ̀mí àtàgbàdà sọ́dọ̀ mi àpò mu ní ẹ̀mí àtàgbàdà jùlọ ẹ̀mí tàgbàdà àpò mu ní ẹ̀mí àjùlọ ẹ̀mí tàṣẹ àpò mu ní ẹ̀mí àjùlọ ojú àti wọn lọ ní àmọ́ ìlọ́pọ̀ tí kò ṣe wọ́n tí kò ṣe sọ̀tọ̀ àìlá tí mo gbé nínú fẹ́ rẹ àti mo sọ̀gbọ́n nínú fàṣẹ àtọwọ́ rẹ àìlá yìí sí pé tàbí èrò tàbí ìmọ̀ta aláṣẹ olúwa tún ní ẹ̀mí àtàgbàdà sọ́dọ̀ mi ẹ̀ àtọ́ mi kì í bá báyà àpò mu ní ẹ̀mí àtàgbàdà agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àwọn méjèèjì sókè ayérayé ikú ìtàjẹ̀sílẹ̀ Jésù Kristi ìrúbọ àti ètùtù àti àjíǹde Jésù Kristi ni wọ́n fi gbà mí lágbàtàn kó ló bó ti ń ṣe bí ẹ̀ṣẹ̀ ọ̀sọ́ mi ti mímọ́ ọ̀sọ́ mi dẹni tí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ bá mímọ́ so ni mo ṣe ké ìfẹ́ àlẹ́gbẹ́ ni ikú ìtàjẹ̀sílẹ̀ Jésù Kristi ìrúbọ àti àjíǹde Jésù Kristi ni Olúwa fi tún mi kí fún agbára àti inẹ́mi mímọ́ rẹ̀ fi tún inẹ́mi mímọ́ àti agbára rẹ̀ nínú ayé mi tuntun lọ kọ́ àwọn ojú pẹ̀lú àsìtò ga tó nìkan tó gbòòrò lọ ní gbogbo ọjọ́ ayé mi kí mo tún lè jẹ́ mímọ́ ju bó ṣe jẹ́ mímọ́ lọ kí mi ọmọ jẹ́ mímọ́ ní ọ̀tún bó ṣe mímọ́ yẹn pé ìgbé ayé mi ọ̀rọ̀ àkótúbọ̀ jẹ́ mímọ́ ju bó ṣe mímọ́ ní àtẹ̀yìnwá lọ ẹ̀rí ọkàn rere Olúwa kọ́mọ wà nínú mi nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá àkọ́tún agbára àti lẹ́gbọ̀n rẹ̀ mo bèrè fún olùwàgbéwọ̀ mi lójijì àgbọ̀tún ẹ̀mí mi má àtàgbẹ́dá sọ́ọ́ ìdájọ́ wa lọ ọlọ́run ayérayé ikú àní ìfẹ́ àlẹ́gbẹ́ ikú ìtàjẹsílẹ̀ Jésù àti ìrúbọ rẹ̀ àti ètùtù rẹ̀ àti Jésù rẹ̀ àìṣègbè àti àjíǹde rẹ̀ àìní ni wọ́n fi gba ìpàdé kúrò lójú iṣẹ́ bí ẹ̀ṣẹ̀ àìní tó ti wẹ̀ mímọ́ tó sọ mi ti mímọ́ àìní tó sọ mi jẹ́ ẹni dáadáa rí jẹ́ pé ẹnikẹ́ni tún lè bá rí mọ́ bàbá yìí mo ṣe tẹnu mọ́ ṣe àìní ìfẹ́ àlẹ́gbẹ́ rẹ̀ ikú ìtàjẹsílẹ̀ àti ìrúbọ àti ètùtù àti Jésù rẹ̀ àìṣègbè àti àjíǹde rẹ̀ bàbá àìwápọ̀ tó fi kí tó mi kì í pàgbà àti ẹ̀mọ́ rẹ̀ sẹ́ àtọ̀ fún mi kì í pàgbà àti ẹ̀mọ́ rẹ̀ àtọ̀ fún mi iná mi mi má àtàgbà ẹ̀jọ̀ náà ìjà tó lọ àtọ̀ fún mi iná mi àtàgbà ẹ̀jọ̀ náà ìjà tó lọ àìtọ́bẹ̀ tí kò sí ojú kò sí òwò tẹ̀sẹ̀ yóò orúkọ Jésù ṣe ìgbà ayé wà mẹ́rin àyàkótó agbóòrò ìjà tó lọ ìgbà ayé wà mẹ́rin àyàkótó àti ìjà tó lọ àní ẹ̀rí ọkàn rere àyàkótó àmọ́ jẹ́ tìbí ìjà tó lọ àyàkótó àmọ́ ní ẹ̀rí ọkàn rere tó ga tó ìgbẹ́ tó dájú ìjà tó lọ ọlọ́run ayérayé bàbá àní iná mi mi má àtàgbàrà rẹ̀ dà olùwàpọ̀ tún wọn dá sọ ìjà tó lọ àpọ̀ tún wọn dá sọ ìjà tó lọ àpọ̀ tún wọn dá sọ ìjà tó lọ olóòní gbogbo ojú ayé mi nípa ìfẹ́ àlẹ́gbẹ́ ni èkó ìtàjẹ́sí àti ìrúbà àtẹ̀jẹ́ Jésù lóṣèlú bàbá àrígbà ayé wèmí mímọ̀ mi àkótó àtà ìrúbà tó wà lọ ìgbà ìlú àmì mi àkótó àgbò ìjà tó wà lọ ìgbà ìlú àmì mi àkótó àtọ̀ ìjà tó wà lọ bẹ́ẹ̀ ni àrí ẹ̀rí ọkàn rere àkótó àjẹ́ tìbí ìjà tó wà lọ àkótó àmọ́ ní ẹ̀rí ọkàn rere ìjà tó wà lọ sẹ́ ọlọ́run ayé ọba tó tún lé bàtà bá sọ yé ìtumọ̀ àbá tó fi jọ ní orúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé tún iná mi mi má àtàgbàrà sun ayé mi wàá mọ mú iná mi mi má àtàgbàrà jù nínú ayé mi ní àmọye ìlọ́pọ̀ ojú tàtẹ̀ wá lọ nípa ikú ìtàjẹ̀sílẹ̀ àti ìrúbọ àti ètùtù àti àjíǹde Jésù Kristi pẹ̀lú ìfẹ́ àìlẹ́gbẹ́ ni bàbá gbogbo ọjọ́ ayé mi ju tàtẹ̀ wá lọ kí ohunkóhun kankan mọ́ lè ṣí láti mú mi kúrò nínú ìfẹ́ rẹ ohunkóhun kankan mọ́ lè ṣí láti mú kí ìgbàgbọ́ mi kó yẹ̀ ohunkóhun kan mọ̀ sí sí láti mú mi sọnù kó níwájú rẹ ìjọba ọ̀run mi àní kó sì dájú nípa agbára rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé àkọ́tún agbára àti náà mọ̀rẹ́ mo béèrè fún olúwàgbéwọ̀ mi tó déjì àní ikú ìtàjẹ̀sílẹ̀ Jésù Kristi ìrúbọ àti ètùtù àti àjíǹde rẹ̀ rẹ̀ àìnínú àìlẹ́gbẹ́ rẹ̀ ìtọ́ka tó tàbí ojú ọdún bàbá ọmọ ẹ̀mí mímọ́ yóò orúkọ Jésù wàá pọ̀ tó ní ẹ̀mí mímọ́ àtàgbẹ́dá àti máa lọ sí àìbá pọ̀ mọ́ mú ilé ìgbà náà jù lẹ́ẹ̀mí àti máa lọ yóò orúkọ Jésù Kristi àìláyà àtàyẹ ní gbogbo ọjọ́ ìbí pẹ̀lú àtàkà àtẹ̀mí gígùn olú àìkéwò tó máa gbé nínú ìfẹ́ rẹ̀ ohun kọ́ àìkọ́mọ̀sí ṣe àìláti mú kó nínú ìfẹ́ rẹ̀ àdéhùn ohun kọ́mọ̀sí ṣe àìláti mú kí gbàgbọ́ mi kọ́ yẹ̀ níwájú rẹ̀ àdéhùn ohun kọ́mọ̀sí ṣe àìláti lè mú mi kùnà ìjọba ọ̀run àti ògo ojú ilé ayé rẹ̀ bàbá àní iná ẹ̀mí mi má àtàgbọ́dọ̀ ayé mi àtúbọ̀ tó wọn dájú àti máa lọ àtúbọ̀ mú iná ẹ̀mí àtàgbọ̀ jùlọ ẹ̀mí àti máa lọ àtúbọ̀ mú iná ẹ̀mí àtàgbọ̀ jùlọ ẹ̀mí àti máa lọ àtúbọ̀ mú iná ẹ̀mí àtàgbọ̀ jùlọ ẹ̀mí àti máa lọ orúkọ Jésù Kristi àti gbogbo tó fi jẹ́ lọ́rùn àti gbogbo tó fi jẹ́ lọ́rùn ọ̀yà àbọ̀mú ayé fi gbòòrò jùlọ àti láti máa lọ àìdúnú àbímọ́ àìdúnú gbà yẹn nígbà ìjọba olú àìkéwé tó àmọ́ ní tẹ̀síwájú àti máa lọ ohun kọ́ àìkọ́ mọ̀ sí ṣe àìláti mọ́ mi yẹsẹ̀ àìkọ́ nínú ìwà mímọ́ ni àìkọ́ mọ̀ sí ṣe
àyè láti mú yẹsẹ̀ kó nínú gbàgbọ́ ni àdókò kọ́ mọ̀ọ́sẹ̀ sí láti mú kó níwájú ẹ̀ ní ojú ọ̀nà rere tí wọ́n ti fẹsẹ̀ mílíọ̀nù bàbá àtún ní ẹ̀mẹ́ta bá tó ẹ̀sọ́ yé mi sẹ́ àmú ní ẹ̀mẹ́ta tó mú ojú lẹ́ẹ̀tì wájú ọ̀dọ̀ náà àyè nípa ikú ìtàjẹ́ sí àti àjúlẹ̀ sí àti ìrúbà ti para Jésù Kristi olùwàtìmọ̀ mú mi pọ̀ ní agbájogún rẹ̀ láti mọ̀ gbé nínú mẹ́rẹ̀ rẹ̀ ìjẹ́pẹ́ òun kọ́ kí yóò lè ṣe láti mú mi kó nínú gbàgbọ́ rẹ̀ àìnínú gbàgbọ́ rẹ̀ àìkó kí yóò lè ṣe láti mú kó lójú ọ̀nà rẹ̀ rẹ̀ òkò kí yóò lè ṣe láti mú kó nínú ìfẹ́ rẹ̀ òkò kí yóò lè ṣe láti mú kó nínú ìgbé ayé wà mọ́ rẹ̀ àì láti mọ jẹ́ tìrẹ̀ nígbà gbogbo àìtí ìjọba tó sì fi sọ́ọ́ tó sì ní bọ́sọ̀ mọ́ mi lọ́wọ́ olúwa tó ní àbàtà pàtàkì mi àmọ́ ní àbàtà pàtàkì jùlọ ẹ̀mí tí wọ́n bá tó sí lọ́wọ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìfẹ́ àlẹ́gbẹ́ ni ikú ìtàjẹ̀sílẹ̀ àti irúbọ àti àjíǹde Jésù Kristi ni ọ̀yá fi tún iná mi mímọ́ àtàgbà ìdáná ayé mi tí wọ́n ti wá lọ wàá mọ̀ fi mú wọn jù tí gbogbo agbára tó fi jọ́rọ̀ jù tàtẹ̀ wá lọ ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì gbígbìnlẹ̀ kébì kí tó àmọ́ gbìnlẹ̀ gbígbòrò kí tó àmọ́ gbòrò títà kí tó àmọ́ tayọ léèkì kí tó àmọ́ léèkì àní jíjú orí kí tó àmọ́ jú orí tàtẹ̀ wá lọ nínú ògùn tí kò nẹgbẹ́ tí kò lódiwọ̀n nínú oríire gbogbo ṣíṣe àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé o ìfẹ́ ànẹ́gbẹ́ ni ikú àti ìtàjẹ̀sílẹ̀ Jésù Kristi ìróbọ àti ètùtù Jésù Kristi àti ìṣerúbọ àti ètùtù rẹ̀ àní àjíǹde Jésù Kristi bàbá ọ̀yà àdúgbò tó fi tó mi kì fún agbára àti ẹ̀mọ̀ rẹ̀ sẹ́ àdúgbò fi tó iná mi mímọ́ àtàgbẹ́dẹ́ aṣọ ayé mi tó lọ àdúgbò fi mú iná mi mímọ́ àtàgbẹ́dẹ́ jòlú ayé mi tó àti wá lọ sẹ́ àdúgbò fi mú mi gbòòrò tó àti wá lọ nípa agbára àti ẹ̀mọ̀ rẹ̀ àti wá lọ ní orúkọ Jésù Kristi àdìgbòrò ya kébì ká mọ gbòòrò àdìgbìmẹ̀lẹ̀ kébì ká mọ gbìlẹ̀ àyíkáyọ̀ kébì ká mọ tayọ àyíkáyọ̀ kébì ká mọ ẹnẹ́kẹ̀ àyíkáyọ̀ kébì ká mọ ìṣàṣọ àní nínú àyàtẹ́gbẹ́ àtòkòtò àyàkébà àwọn bí àwọn òyìnbó pápátá àní nínú oríkèbè àtọmọta àyùn ní orí ẹjọ́ bá lọ àní ní ògùn tí kò dẹ̀gbẹ́ tí kò dẹ̀gbẹ́ tó náà fi yóò tó náà fi jọ láyé àti láyé nígbà gbogbo àní gbogbo ọ̀nà àní ní ògùn tí kò dẹ̀gbẹ́ tó dẹ̀jọ́ àní tí kò dàgbà tí kò sóró yìí tán àní ní ọ̀tún lójoojúmọ́ àní gbígbòrò kébì kí mọ gbòrò àní tẹ̀yọ kí mọ tayọ àní lẹ́kẹ̀ kí mọ lẹ́kẹ̀ àní ṣiṣẹ́ kí mọ ṣàṣeyọ àní tí kò dẹ̀gbẹ́ tó dẹ̀jọ́ àní oríire gbogbo akọ̀bọ̀ tí a sọ̀rọ̀ láti mọ̀ ṣiṣẹ́ àní òyìnbó wọn akọ̀bọ̀ tí fi ní wàá gbàdá ṣiṣẹ́ àní nínú ògùn tó kájà kébì kí mọ lẹ́kẹ̀ kí mọ jó ìsá ní ọ̀tún lójoojúmọ́ àní gbèsè wọn gbòòrò sí àṣírí gbogbo bàbá àìtọ́ nẹ́ẹ̀mí mẹ́tàbẹ́lá ní àbúrú náà máa jùlọ yìí tó wá àìnípa ìfẹ́ àlẹ́gbẹ́ ni èkó ìtàjẹsẹ̀ ìlú àti ìrúbà àti ìtúrí tí èlú àrùn ní àti àjíǹde rẹ̀ olú àìnẹ́ẹ̀mí mẹ́tàbẹ́lá mú ojú náà tàtúwá lọ àtọ̀ mú gbòòrò ní àtàtúwá lọ àtọ̀ mú náà pàṣẹ àtúwá lọ àìníta kí mi mú tayọ kí mẹ́lẹ́kì mọ gbòòrò kí sì mẹ́lẹ́kì sà àìnínú ògùn tó lẹ́gbẹ́ tó lórí tó dára tó dára agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé tún iná mi mímọ́ àtàgbára dá sínú ayé mi tún iná mi mímọ́ àtàgbára dá sínú ayé mi rántí nípa ìfẹ́ àlẹ́gbẹ́ ikú ìtàjẹ̀sílẹ̀ àti irúbọ àti àjíǹde Jésù Kristi ti gbogbo tó fi ṣẹlẹ̀ láti mọ̀ sọmi di àpáta ìdìgbòlò iná àti àjọrò nínú rẹ̀ láti mọ̀ kọlù láti mọ̀ lọ́lọ́lú láti mọ̀ jòrò tẹ́rútẹ́rú èké tó bá kọ̀ bí abẹ́ okòwò nǹkan ṣe ti mi kọ́mọ fọ́ tútù láàrin àtúnṣe kankan pápátá gbogbo tí ń ṣètò kòkò àti ìkàrí bí wọ́n gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àní àkọ́tọ̀ agbára tí lẹ́ẹ̀mọ́ rẹ̀ mo bèrè fún olúwa àtúbọ̀ gbé wọ̀ mí ló ti ṣe àtúbọ̀ tó iná mi mímọ́ àti agbára sọ́rọ́ mi ní ọ̀tún ẹ̀jẹ̀ wá lọ ìkó àní ìyá ìfẹ́ àlẹ́gbẹ́ ni àìtàyẹsí àti ìrúbà àti tuntun àìjẹ́sùn Kristi àti àìjíǹde rẹ̀ bàbá àtúbọ̀ fi tó iná mi mímọ́ àti agbára sọ́rọ́ ẹ̀jẹ̀ wá lọ àtúbọ̀ fi tó iná mi àti agbára sọ́rọ́ ẹ̀jẹ̀ lọ àtúbọ̀ mú iná mi àti agbára ìjọba ìmùtà àti wá lọ lórúkọ Jésù Kristi rẹ̀ bàbá àìpápátá yẹn nínú rẹ̀ àtọ̀ sọ̀rọ̀ ìjà padà ti gbòòrò àìní pátá yẹn àìkèjì àpádà ti gbòòrò nínú pátá yẹn kèjì àìní àtàlájọ lọ́rọ̀ àìní láti mọ kọlù àìní láti mọ lòlúlú láti mọ jòrò tẹ́rù gbogbo tí ìṣèjọba òun sẹ́tẹ̀lẹ̀ àtàrí kéré ẹgbẹ́ wájá àìní kéré tó bá kọ̀ ní abẹ́ owó ẹsẹ̀ ní akọ́mọ fọ́túlà ní àṣù kankan bàbá àìní pa ìfẹ́ àdẹ́gbẹ́ ni èkó àtẹ̀yẹsẹ̀ àti ìrúbà àti ìjà àti ìrẹ̀jẹ̀ Jésù Kristi bàbá nílò ẹ̀yà sọ̀bìtì àpáta ti gbòòrò pátápátá àìní sọ̀bìtì ní àtẹ̀jọ́ pátá sọ̀bìtì àpáta ti gbòòrò pátá àìní sọ̀bìtì ní àtẹ̀jọ́ pátá àìní pẹ́ẹ́pẹ́ láti ìjà àpáta ní àtẹ̀jọ́ ní pátá àìní láti mọ kọlù àìní láti mọ jòrò tó èké tó bá kọlù ẹ̀yà kọ́mọ fọ́tútù ẹ̀yà kọlù èké tó bá kọlù owó nǹkan ṣèjọ ẹ̀yà kọ́mọ fọ́túlà ní àṣù kankan olùwà tó ní ẹ̀gbẹ́ àtàbàtọ̀ yìí mi nípa ikú ìtàjẹsí àti fẹ́ẹ̀ lẹ́gbẹ́ ni ìrókò àti ètùtù àti àjẹrè tó kọ̀ọ̀tẹ̀ ẹ̀yà tó sọ̀bìtì àpáta ní olùpàdé àjẹsọ́ lọ ẹ̀yà sọ̀bìtì àpáta ní àtàjọ́ olùpàdé nù rẹ̀ sọ̀bìtì àpáta ní àtàjọ́ olùpàdé nù rẹ̀ sọ̀bìtì àpáta dìbò ní àtàjọ́ olùpàdé nù rẹ̀ lórúkọ Jésù àyè tó lé òwò àti lógo rẹ̀ ẹ̀yà tó ní ẹ̀gbẹ́ àtàbàtọ̀ yìí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín
àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Nípa ikú, ìtàjẹ̀sílẹ̀, ìrúbọ àti ètùtù àti àjíǹde Jésù Kristi ni pẹ̀lú ìfẹ́ àìlẹ́gbẹ́ ni tí wọ́n Ọlọ́run ní tóbi fa ìgbà gbogbo kan wọ̀nyí. Olúwa tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára tán yé mi mọ́ mú wọn jù pẹ̀lú agbára tí kò lẹ́gbẹ́ tí ò lójúmọ́ tí kò láfijọ́ lọ tí kò sí ròyìn tán nínú rẹ kí di ẹ̀rù tó ń gbé ẹ̀rù gbogbo mi jìnnìjìnnì tó jí gbé gbogbo jìnnìjìnnì gbogbo mi àní ẹnìkan àbí ohun kan àbí agbára kan tó gbọdọ̀ sí láti mọ jẹ́ ìyọnu ìnira àbí ìdíwọ́ àbí ìdíwọ́ àbátàkùn fún mọ́ èké ìtọ́ba dán wò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ kọ́mọ mú ẹ̀jẹ̀ rẹ àmúyọ kó sì mọ ẹ̀jẹ̀ rẹ àjẹrò yẹn pé kọ́mọ parun nípa ìmọ̀ àti ètí ara rẹ yòówù kó wù kó jẹ bó ti wù kí mọ́ pọ̀tù kọ́ bá jẹ́ ìdìgbìmọ̀ kàbí ẹgbẹ́ra kan ni yòówù kó wù kó jẹ àporúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àní agbára ọ̀tún iná mímí bọ̀ ọ̀tún mo béèrè fún wàtò tó iná mímí má tàbí aṣọ ìjà tí wọ́n lọ wàtò tó mi kì í fún agbára tẹ́lẹ̀ ìjà tí wọ́n lọ ní orúkọ Jésù Kristi èéfì àlẹ́gbẹ̀lẹ̀ èkó àti ìtàjẹsí àti Yorùbá àti tún Jésù àti àìjí ìdẹ́rẹ́ lọ ní orúkọ Jésù àfi tó iná mímí má tàbí aṣọ ìjà tí wọ́n lọ èyàfi wá mo fi mú iná mímí má tàbí aṣọ ìjà tí wọ́n lọ ní orúkọ Jésù Kristi pátápátá nínú rẹ ọ̀yà àìríyá jẹ́ ẹ̀rù ńlá àti ìjìnlẹ̀ pátá nínú ẹ̀rọ àti máa lọ àti pátápátá nínú ẹ̀ ní orúkọ Jésù nípa ìfẹ́ àlẹ́gbẹ̀rẹ̀ èkó ìtàjẹsí àti Yorùbá àti tù àti àjíǹde Jésù Kristi àìkítú wá jẹ́ ẹ̀rù ńlá àti ìjìnlẹ̀ pátá nínú rẹ̀ ètí ń gbé ẹ̀rù gbogbo àti ìjìnlẹ̀ gbogbo mi àìláì àti láì àìrí ẹnikẹ́ni àbí ohun agbára kan kì yóò bọ̀ sí láti mọ̀jọ́ ìlú mọ́ àìláì àti láì àìrí agbára kàbíjọba kàbẹ́ẹ̀ni kàbí gbìmọ̀ kan àìkó tó bọ̀ sí láti mọ̀ èké ìtọ́ba jọ wọ́sẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù Kristi àìrí àmúyọ́ bẹ́ẹ̀ sọ fún ọmọ ìjẹ́lá àmúyọ́ kó sì mọ̀ jẹ́ láti ẹ̀rọ àìkọ́ bẹ̀ ṣíṣe kó dáàbò bá gbé fún àìkó sì mọ̀ tẹ̀sí wọn náà tó tẹ̀ àìrí nípa ìmọ̀ àti ètò ọmọ gọ́gọ́ àyàkó sì mọ̀ pààrọ̀ ẹni yóò kó jẹ ìgbìmọ̀ yóò kó jẹ àpá yóò kó jẹ yóò orúkọ Jésù àyàpá láti rẹ̀ sọ mi jẹ ẹ̀rù ńlá àìjìjì ńlá èjì ń gbé ẹ̀rù gbogbo mi àti ìjìnlẹ̀ gbogbo mi àìsọ mi jẹ ẹ̀rù ńlá àti ìjìnlẹ̀ àti gbẹgbẹ ẹ̀rù gbogbo àti ìjìnlẹ̀ gbogbo mi àìníkẹ́ni agbára ìjọba kan gbogbo ìjáde mi lọ èké ìjọba náà wọ́sẹ̀ àìnípa ìmọ̀ àti ìjára rẹ̀ àìkó sì mọ̀ pariwo sì mọ̀ dànù àmúyẹ́pẹ̀ tí wọ́n mọ̀ jẹrẹ kó sì mọ̀ jẹrẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àìkó mọ̀ sùtúlù kó dáàgbé fún àwọn àìkó mọ̀ tẹ̀síwájú dáàgbé tẹ̀ fún àwọn ní orúkọ Jésù Kristi bàbá àṣọ mi jẹ́ àtúntún lẹ́ẹ̀mẹ́ta bá dáyé mi lápò mú lẹ́ẹ̀mẹ́ àwọn àjùlẹ̀ mi tó bá dá pátá jù àti wá lọ nínú ẹ̀ bá sọ mi jẹ́ ẹ̀rù àti jìnnì láti gbẹ̀rù gbogbo àti jìnnì gbogbo mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìfẹ́ àìlẹ́gbẹ́ ni ikú ìtàjẹ̀sílẹ̀ àti ìrúbọ àti ètùtù ètí Jésù Kristi fira rẹ̀ rú pẹ̀lú àjíǹde rẹ̀ ìtawà nínú oṣù àjọyọ̀ rẹ̀ bàbá túnbọ̀ tún mi kì fún iná mi àtàgbà kó túbọ̀ mú iná mi àtàgbà ìjùlọ èmi tó àjẹwà lọ tí gbogbo tó fi jẹ́ Ọlọ́run ni àní gbogbo ibikíbi tí ògo mi kù sí láì kó ẹyọ kan gbọ́ kó dìgbà fún pátá tẹ̀lé gbogbo ibi táwọn ẹ̀tọ́ mi wà láì kó ẹyọ kan gbọ́ kó dìgbà fún pátá tẹ̀lé tẹ̀ mọ́ òkú àwọn ọ̀rẹ́ ìgbàanì àti ìṣáájú nínú ọlá àti àlàáfíà àtẹ̀lé owó àti gbogbo kó sì mọ̀ délé òfin mi àṣírí wa kó sì mọ̀ jẹ́ tèmi gbogbo tí ń ṣe ẹ̀gàn tí ń jẹ́ ẹ̀gàn àti àbùkù àti ìtújẹ́ yìí mi kó di ohun ìtàn pátápátá láì àti láíláí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ànínú ògo tó ga tó lè gbọ́ tó lè jùmọ̀ ní kí ti mọ̀ fún orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ayé ìfẹ́ àlẹ́gbẹ́ ni èkó ìtàjẹsílẹ̀ Jésù Kristi ìrúbọ àti ètùtù àti àjíǹde Jésù Kristi ni ó Olúwa àdìbò olónímọ̀ béèrè fún o ó yá àrífi tó mi kì í fún agbára tí ẹ mọ rẹ ó yá fi tó iná ẹ̀mí mi má àtàgbà ìdájọ ayé mi ó yá fi mú iná ẹ̀mí mi má àtàgbà ìjọba ayé mi pápá ìdájọ àti wá lọ ní orúkọ Jésù Kristi ó yá àìgbogbo ojúṣe ògo mi àìgbogbo ojúṣe ìpín mi àìgbogbo ojúṣe ẹ̀tọ́ ẹ̀mọ́pátá àìpátápátá tẹ̀lé yakọ́bẹ̀ ti gbé ọmọpátá ní orúkọ Jésù Kristi àìpátápátá tẹ̀lé yakọ́bẹ̀ ti gbé fún àdìpá bàtà ṣojú tó fi jẹ́ lọ́rùn rẹ̀ àìtẹ́ mọ́tò òkú àwọ̀ ọ̀rẹ́ ṣẹ́jọ́ ẹ̀kún òtún òrùlé tó ẹ̀kún pátápátá àpè ọkọ̀ jígbà fún mi àìkó tí mo jílò fún nípa agbára àti àṣẹ rẹ̀ nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí rú àti tó àti wọ́n apá tó fi jọ láì mú nira kankan dání ní orúkọ Jésù Kristi bàbá àìní ògo tẹ́lifíkẹ́ lòdù òdù àkọ́bẹ̀ jùlọ fún mi òru tẹ́lifíkẹ́ lòdù ṣúná àkọ́bẹ̀ jùlọ fún mi àṣìlẹ̀ ìgbẹ́ ṣúná àkọ́bẹ̀ jẹ́ tèmi sẹ́ àní ìgbékalẹ̀ lòdù àkọ́bẹ̀ jẹ́ ní pé mẹ́ lórúkọ Jésù Kristi ẹ̀yà gbogbo tó wà ní mọ̀ jẹ́ ìdíwọ́ àgbò tó lè mọ̀ jẹ́ ìdènà àgbò tó lè mọ̀ jẹ́ ìgbèkùn àgbò tó lè mọ̀ jẹ́ àtakò gbogbo yòókù àìbíkíbi tó kò sí àyàkó gbẹnẹ́rà bá ní orúkọ Jésù Kristi àyàkó gbẹnẹ́rà ní orúkọ Jésù Kristi àyàkó gbẹnẹ́rà ní orúkọ Jésù Kristi àyàkó gbẹnẹ́rà ní orúkọ Jésù bàbá tó nẹ́ẹ̀mí mi má tàgbàdà sọ ìjà tó wà lẹ́sẹ̀ ìyàtò nẹ́ẹ̀mí àtàgbàdà sọ ìjà ọmọ ọmọ òjòkó lágbára tó yà tó ìgbà tó lè mọ àìnípa ìfẹ́ àlẹ́gbẹ́ ni èkó ìtàjẹ́jà àti ìrúbọ àti ẹ̀jẹ̀ tó kò sí
àti àjíǹde rẹ̀ ní orúkọ Jésù àtòun náà mẹ́ta bàbá sọ yé mi agbóhùn náà mẹ́ta bàbá yé bàbá gbogbo tó lè mọ jẹ́ ìjà àti gbogbo akọbí náà bàbá àìsí ìkó omi bàbá kojú bàbá tẹ́kọ̀ sọ méjì òfin náà àtàbà àgbóhùn ṣe tẹ́kọ̀ kojú bàbá kojú méjì òfin náà tẹ̀ mọ́tò ogun àwọn àgbà kọ́ bẹ́ẹ̀ sí òfin nígbà gbàdá ṣe nínú ayọ̀ àlàáfíà ìlú àti tó àti bàbá tó jọ lọ́rùn bàbá tó yà tó lẹ́ mẹ́ta bàbá sọ yé mi sẹ́ mo ní mẹ́ta bàbá tó ti ń jọ lọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ayérayé tó iná ẹ̀mí mímọ́ àtàgbàdá sínú ayé mi tútù àtẹ̀wá lọ nípa ìfẹ́ àlẹ́gbẹ́ ni ikú ìtàjẹsí àti rúbọ Jésù Kristi àti àjíǹde rẹ̀ tó iná ẹ̀mí àtàgbàdá sọ ìbámu mú wọn jù pẹ̀lú agbára àti àṣẹ tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn ìkórè tó tayọ gbogbo tá à ń pè ní ìkórè lọ tó fún ọ̀pọ̀pọ̀ ìbùkún ògo ọlá tó rí pápátá tó bẹ̀jẹ̀ kò sí láti gbà bí akọ́bẹ̀ ti kíkó fún mi àní nínú ayọ̀ àtàlàfẹ́ tẹ̀mí gógùn àní kí simon jàǹfààní wọn ògo tẹ́nikẹ́ni òrùlé orí tẹ́nikẹ́ni ṣeré àní kí èmi òkè bẹ̀rẹ̀ sí ní gbèsè nínú ọ̀ràn mi gbogbo ìyẹn nìkan kọ́ àmọ́yé gba àwọn èdè nínú àwọn gba àwọn ènìyàn àní kí wọ́n mọ náfọ̀ọ́ àti lè jẹ́ nínú rẹ̀ ètí ayé tiwọn náà yóò ti mọ gba ayípadà rere láti mọ yìn ọ́ láti mọ gbórúkọ rẹ̀ ga láti mọ kún fún ìbẹ̀rù rẹ̀ àti láti mọ ṣe gbogbo nínú ìfẹ́ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá àní iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo ní àkọ́tún ẹ̀yà tó wọn dá sínú ayé mi àìní nípa ìfẹ́ àìlẹ́gbẹ́ ni èkó ìtàjẹ̀ sílẹ̀ èròbó àti ètùtù ìjẹ́rìí ti fẹ́ràn rẹ̀ ṣe rẹ̀ àti àjíǹde rẹ̀ ní orúkọ Jésù Kristi bàbá tó ní ẹ̀mí mímọ́ àti agbára sínú ayé mi sẹ́ wàá mọ mú ọjọ́ pẹ̀lú agbára tí kò lẹ́gbẹ́ tí kò lẹ́gbẹ́ tí kò dábìjọ tí kò dábàwé èyí kò sí lóye tí kò sí owó tàbí orúkọ àbí mọ̀ jùlọ ayé tí bàbá tó fi jọ lọ ní orúkọ Jésù Kristi ọ̀yà ìkórè tí kò sí lóye tí kò lẹ́gbẹ́ tí kò dábìjọ tí kò dábìjọ tí kò sí ojú ìwé ni àyè pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlẹ́ àti gbẹdúrà àti agbára àti gbẹgà àti aṣọ ìgbó padà ni èyí tí kò ní tí kò ṣe ròyìn tí kò tẹ̀gbẹ́ tí kò dákà mí nìyẹn ọ̀yà kọ́bẹ̀ ti kó fún mi tó bẹ̀ jẹ́ ìkùsọ̀ ìgbà kọ́bẹ̀ ti kó fún mi àyè tó bẹ̀ jẹ́ ìkùsọ̀ ìgbà kọ́bẹ̀ ti kó fún mi ní orúkọ ojú oṣù rẹ̀ àyè ògo tẹ̀lé lórí rẹ̀ kọ́bẹ̀ ti kó fún mi àyè orí tẹ̀lé oṣù rẹ̀ kọ́bẹ̀ ti kó fún mi àyè gbẹgẹ́ ti kó lórí kọ́bẹ̀ ti kó fún mi àyè lórí rẹ̀ mi ní àwùjọ dàgbò lórí ilẹ̀ gbogbo pátá àyè orúkọ Jésù nínú ayọ̀ àlàáfíà àti ẹ̀mí gbogbo pẹ̀lú ìtura àtàgbára rẹ̀ àyè kọ́bẹ̀ ti kó síbẹ̀ ìjàfàní ẹ̀ṣẹ̀ àyè kí sọ́mọ́ orí wọn lọ àyè kí mọ̀ ìjàfàní ìyẹn ní kọ́kọ́ àyè orúkọ Jésù rẹ̀ àmọ́yé gbà àwọn ènìyàn àwọn ẹgbẹ́ mi hàn àyè mẹ́ẹ̀ẹ́gbẹ́gbọ́ àyè káwọn ẹ̀kọ́ lè mọ náà padà ti jàfàní nínú rẹ̀ àyè káwọn ẹ̀kọ́ mọ jàfàní rẹ̀ kéèta ayé tí wọ́n lọ́kọ́ mọ gbà yípadà rẹ̀ àyè láti mọ kún fún ayọ̀ ayọ̀ rẹ̀ láti mọ kún fún ìdùnnú rẹ̀ ìjẹ́ pé àyè pẹ̀lú aráyè àti dúdúdú àyè wọ́n mọ yípadà sọ́dọ̀ rẹ̀ àyè láti mọ yìn ọ́ láti mọ gbòòrò láti mọ fi dúdú yìn orúkọ rẹ̀ láti fi ṣe bẹ́ẹ̀ rẹ̀ bàbá àyè tó nẹ́ẹ̀mí àtàwáṣọ ayé mi sẹ́ àyè tó nẹ́ẹ̀mí àtàwáṣọ ayé mi àbọ̀ mú nẹ́ẹ̀mí àpàjùlọ ayé mi sẹ́ àyè nípa ìfẹ́ àdẹ́gbẹ́ ni ikú ìtàjẹsẹ́ àti irúgbà àti ẹ̀jẹ̀jẹsẹ́ ìjọba àti àjíǹde rẹ̀ ni orúkọ Jésù rẹ̀ ìkórè ànẹ́gbẹ́ ni ìtọ́pọ̀pọ̀ bùkún ògo ọ̀dàtà tó rí wá gbogbo tó ga tó tóbi jọ àkọ́bẹ̀ tí kò fún mi tó bẹ̀ jẹ́ kò sí láti gbà ìjẹ́ pẹ́ ní gbogbo ojú àyè mi nínú àyọ̀ àtàfẹ́sẹ̀ mi gbogbo àyè ló sì mọ rí wọn lò ògo tẹ́lifẹ̀ lórí mi yóò mọ̀ tí ló fún mi orí tẹ́lifẹ̀ sórí mi yóò mọ̀ tí fún mi àṣọ tẹ́lifẹ̀ sórí mi yóò mọ̀ tí fún mi àní gbogbo ọ̀rẹ́ gbogbo àyè mi yóò mọ̀ tàyè sì mọ̀ ní kẹsà èmi mọ̀ tó rí sáré gbogbo ẹ̀mí nínú ògo tó ga èmi tí ògo tí ọ̀kẹ́ tí wọ́n ti ní kọ́yà ní nínú ògo tó ga jẹ́ àyè yóò ti mọ̀ gbà mí láti mọ̀ sí gbogbo èmi yóò ti mọ̀ pàṣẹ ògo ògo yóò sì mọ̀ jẹ́ tirẹ̀ bàbá tó agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta agbára rẹ iná ẹ̀mí mímọ́ rẹ àṣẹ rẹ ìrè rẹ májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ tó gbéga ju gbogbo orúkọ lọ àti ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ Ọlọ́run fi dì mí ní àmúrè agbára ọ̀tun ju ti àtẹ̀wá lọ fi dì mí ní àmúrè agbára ọ̀tun pátápátá yẹnyẹn fi dì mí ní àmúrè agbára ọ̀tun gbogbo ojú ayé mi kí jẹ́ ohun àríṣà fún gbogbo àwọn ẹni bí gbogbo ojú ayé mi kí jẹ́ akíyọ lónà akídínà akígbógútà akídínà náà akítàkù fún lójú ọ̀nà ṣe rere ní gbogbo ojú ayé mi oríire ayọ̀ kọmọjá sí rọ̀ fún mi láti mọ̀ ṣe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run àjùlọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ àyè agbára rẹ àṣẹ rẹ èrè rẹ iná ẹ̀mí mímọ́ rẹ máa jẹ́ mú rẹ ni àyè ọ̀rọ̀ rẹ tí wọ́n gbé gbogbo orúkọ rẹ àti ẹ̀jẹ̀ Jésù Kristi àyè lápapọ̀ àyè nípa ìfẹ́ àìlẹ́gbẹ́ ni ikú ìtàjẹsẹ́ àti irúgbó àti ìtúsọ àti àjíǹde Jésù Kristi àyè fi tì ní àmúrè agbára ọ̀tún bàbá àti àtúwà lọ àyè orúkọ Jésù Kristi àyè fi tì ní àmúrè agbára ọ̀tún àtúwà lọ ní gbogbo ọ̀nà pátápátá àyè fi tì ní àmúrè agbára ọ̀tún àtúwà lọ ní gbogbo ojú ayé ní orúkọ Jésù Kristi
àní pẹ̀lú agbára ìfẹ́ àlẹ́gbẹ́ ni èkó àtàjíṣẹ́ àti irúgbà àti àjíṣẹ́ Jésù Kristi àìké jó wọn àríṣẹ́ pápátá àti fún gbogbo àwọn ẹni bí àìké mọ́ jó wọn àríṣẹ́ pápátá fún gbogbo àwọn ẹni bí àìké mọ́ jó wọn àríṣẹ́ pápátá fún gbogbo àwọn ẹni bí àìní gbogbo ojú ẹ̀ pápátá ní orúkọ Jésù àìké mọ́ ẹtí ẹgbẹ́ jẹ́ ó àti ìyọ́ lẹ́nu àti dára àti ṣe níbi àti fọ́kàn àwọn kan rẹ̀ fún mi ní orúkọ Jésù àìní gbogbo ojú ayé rẹ̀ àìní oríire ayọ̀ kọ́ bẹjá sọ̀rọ̀ láti mọ̀ ṣe ìgbéyà kọ́ bẹjá sọ̀rọ̀ láti mọ̀ ṣe àìní ẹ̀tọ́ gbogbo ẹ̀kọ́ bẹ̀tẹ̀ láti fi wá ní orúkọ Jésù bàbá àìní mọ̀ tẹnumọ́sẹ̀ àìní pàgbára ẹ̀ ìfẹ́ àlẹ́gbẹ́ ẹ̀ èkó ìtàjẹsílẹ̀ èròbọ̀ àti tuntun ìjẹ́sùn gbéra rẹ̀ rúpọ̀ ní àjíǹde rẹ̀ iná ẹ̀mí mímọ́ rẹ̀ agbára rẹ̀ àṣẹ rẹ̀ èrè rẹ̀ àìmáṣẹ́mú rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó ga jù kọ́ rẹ̀ àti ẹ̀jẹ̀ tó yà fi tìmí ní àmì àgbọ̀ tó pátá jàjọ́ lọ yà fi tìmí ní àmì àgbọ̀ tó pátá jàjọ́ lọ yà fi tìmí ní àmì àgbọ̀ tó jàjọ́ lọ yà fi tìmí ní àmì àgbọ̀ tó pátá jàjọ́ lọ gbogbo ojú ayé mi àìkéwì mọ́ tí ó gbogbo gbogbo ògbó ìwòsàn mi jẹ́jẹ́ pátá jàjọ́ lọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹtágbára sínú ayé mi láti inú ìfẹ́ àìlẹ́gbẹ́ ni ikú ìtàjẹsílẹ̀ Jésù Kristi àti ìrúbọ àti tuntun fẹ́ra ìró pẹ̀lú àjíǹde rẹ̀ ni Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹtágbára sínú ayé mi ní gbogbo ọ̀nà ìta ayé mi kó tún wá gba ìpadà rírò ògo pátápátá gbogbo tí ń ṣe kó lọ́jọ́ pípẹ́ mi yakọ́bẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ báyìí láìní tó àìṣẹ́kù àní àkọ́mọ́dà sílẹ̀ àní tó bẹ̀ kémi kí n tó ròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti mọ iye orúkọ ológo fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù fúnṣe ayérayé bàbá àìlátorí láti inú ìfẹ́ àìlẹ́gbẹ́ ni ètí kò sóró yìí tán ni àìrí àti ikú ìtàjẹsílẹ̀ ìrúbọ àti tuntun ètí Jésù kò sí fẹ́ àrẹ ṣe dáadáa àjíǹde rẹ ni bàbá àìsúrò sínú ayé mi ayérayé sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi lọ́la súrò sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi ní orúkọ Jésù fúnṣe ẹ̀yà gbogbo tí ṣe kó lọ́jọ́ pípẹ́ mi ni ẹ̀yà àìkọ́ bẹ́ẹ̀ tẹ̀mí lọ́ba yìí àìrí ayé mi ẹ̀yà kọ́ gba ìpadà rẹ pátá ní ògo tó kàtó lè gbé tó jùmọ̀ àìrí tó lọ èyí tá yé mi yà kọ́ gba ìpadà rẹ pátá pẹ̀lú ògo tó kàtó lè gbé tó jùmọ̀ àìrí tó àti wá lọ èyí tá yé mi kọ́ gba ìpadà rẹ pátá ní ògo tó kàtó lè gbé tó jùmọ̀ àìrí tó àti wá lọ sẹ bàbá àìrí gbogbo tí ń ṣe kó lọ́jọ́ pípẹ́ mi yà kọ́ bẹ́ẹ̀ tẹ̀mí lọ́ba gbàdá ṣe àìrí gbogbo tí ó kọ́ lọ́jọ́ pípẹ́ mi àìrí tó bẹ́ẹ̀gẹ̀dẹ̀ mi bẹ́ẹ̀gẹ̀dẹ̀ àìrí kẹ́mi gan kí n tó ròyìn àìrí gbogbo èèyàn àìrí ó ti máa bá mi orúkọ ológo àìrí ó ti máa mi gbé ògo rẹ̀ ga àìrí ó ti máa kọ́ ọ ògo sí orúkọ rẹ̀ sẹ́ àìrí fún mi sẹ́ Olúwa ẹ̀yà sọ̀rọ̀ àtàgbà sọ ayé mi ẹ̀yà sọ̀rọ̀ sọ ayé mi sọ̀rọ̀ àtàgbà sọ ayé mi ẹ̀yà sọ̀rọ̀ sọ ayé mi láti inú ìfẹ́ àìlẹ́gbẹ́ ni èkó ìtàjẹsí àti irúgbà àti tuntun àti àjíǹde tó kọ́ ẹ̀yà sọ̀rọ̀ sọ ayé mi sọ̀rọ̀ àtàgbà sọ ayé mi àti wíwá bá ìṣòfin ìjọba agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbára sínú ayé mi látinú ìfẹ́ àìlẹ́gbẹ́ ni ikú ìtàjẹsílẹ̀ ìrúbọ Jésù Kristi àti tó fẹ́ra rẹ̀ ṣe ni àti àjíǹde rẹ̀ ni Ọlọ́run àwọn agbára wo ni ìjọba àti ìgbìmọ̀ wo àbí kí náà òun náà tó tún jẹ́ àtakò àbí ìdíwọ́ fún àbí ìnira fún mi láti mọ fọ nóògùn láti mọ ṣeré nóògùn láti mọ tayọ bójútó àti bó ṣe yẹ gẹ́gẹ́ bí ìlérí àti májẹ̀mú rẹ̀ kí wọ́n gbiná dànù kí wọ́n jó pátápátá kí wọ́n di ìlọ̀lódó kí wọ́n jó ohun tí a wà tí a kò ní rí mọ́ orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àní láti dún ikú àti ìtàjẹsílẹ̀ àti irúgbó àti tuntun àti àjíǹde Jésù Kristi ni ìfẹ́ àìlẹ́gbẹ́ ni mímọ́ jọ orúkọ Jésù Kristi àsúrè sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi àsúrè sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi àsúrè sínú ayé mi àtàgbà sínú ayé mi àní kí ni àwọn ohun náà àtàgbàrà wọn àti ìjọba wọn àti ìgbìmọ̀ wọn ni àbí àṣẹ àwọn ọ̀rọ̀ wọn àbí òun òun wọn ni àìlótúlẹ́mọ̀ táyé mi lójú kan náà àìlótúmọ̀ mú ayé mi wà lójú kan náà àbí lójú kan náà àbí mú kí àwọn ẹ̀tọ́ àti ògbó àìkú mi kọ́ mọ́ tẹ̀mí lọ́wọ́ náà àbí kí ìtẹ́mi kọ́ gbàgbà àìkí kó àjẹsí òkú ọjà sọ́lá ẹ̀mí olú àìkú bẹ̀ sí jẹ́ ọ̀tẹ̀pá àìkú bẹ̀ sí dọ̀lọ́lọ́ àìkú bẹ̀ sí jẹ́ orúkọ àìkú orúkọ Jésù wọn kọ́ bẹ̀ sí bí náà bẹ̀ àìkú bẹ̀ sí jẹun tí a wà àìjà kò ní rí mọ́ láì ẹ̀sìn náà ní orúkọ Jésù àìkú bẹ̀ kí wọ́n sọ agbára wọn náà àìkú bẹ̀ kí wọ́n sọ agbára bẹ̀ olú àsúrò sọ ẹ̀yìn láti ọ̀dà bàtọ́ àìkú bẹ̀ kí wọ́n sọ agbára wọn náà àìkú bẹ̀ tí a wà àìjà kò ní rí mọ́ àìkú bẹ̀ kí wọ́n ti jíjọ ohun tí ẹrù tí ẹrù gbọ́ àwọn aṣọ ìjọ lọ́dọ̀ àìkú kí wọ́n ti àtẹ̀wá pátá ju ọba ìjọ lọ́dọ̀ òun náà máa yẹ àsúrò sọ ẹ̀yìn mi láti ọ̀dà bàtọ́ ẹ̀yìn mi olú àsúrò sọ ẹ̀yìn mi sọ̀tà bàtọ́ àìnípasẹ̀ èkó ìtàjẹsí àti irúgbà àtìtò àtàjẹ́ ìlú pẹ̀lú ìfẹ́ àìlẹ́gbẹ́ ni olùwàsóòsì ẹ̀sọ́ àtàbà sọ ìbí lórúkọ ìgbógun ẹ̀kọ́ ìdí àti pàṣẹ tí ó rú. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi
orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi láti inú ìfẹ́ àìlẹ́gbẹ́ ni ikú ìtàjẹsí àti ìrúbọ àti ètùtù tí Jésù fẹ́ rú pẹ̀lú àjíǹde rẹ̀ ni. Bàbá súre sínú ayé mi, sọ̀rọ̀ àtagbára sínú ayé mi, ilẹ̀ kọ́bẹ̀tì mú àsùnkọ́ àjáde wá fún mi, ọ̀run ògo ìgbéga yá kó ṣí fún mi pátápátá. Ayé mi ò tún gbọdọ̀ mọ́ tí ń jẹ́ ìkorò ìdààmú àti wàhálà àtúnṣe àtẹ̀gẹ̀mọ́, nítorí pé èyí ni ọ̀rọ̀ rẹ wípé bó ti wù kó lè tó mọ́ gbogbo ènìyàn kì yóò lè mẹ́tọ́ pé àwọn kìnnìún àmọ́ síbi àti wọn ṣùgbọ́n àti wọn gbẹ́kẹ̀lé wọlúwọlá ìwọ kì yóò ṣẹlẹ̀ ní ohun tó dára. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá ire rẹ tí mo béèrè fún súre sínú ayé mi, àṣẹ ọ̀rọ̀ rẹ tí mo béèrè fún yá sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi. Bàbá súre sínú ayé mi, sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi, àyè láti inú ìfẹ́ àìlẹ́gbẹ́ ni, àyè láti inú ikú ìtàjẹsí àti ìrúbọ àti ètùtù àti àjíǹde Jésù Kristi ni ètò ìfẹ́ rẹ̀ rú ni. Bàbá súre sínú ayé mi, sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi, súre sínú ayé mi, sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ní orúkọ Jésù Kristi Násárẹ́tì. Ọ̀yà ilẹ̀ gbogbo yà kọ́ bẹ̀ sí mú àṣọ àjáde wá fún mi sẹ́, àní ọ̀rọ̀ ògo ìṣeré wọ́n yà kó sí mọ́ bá tó fi jọ́ lọ́rùn ni, àní gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá tó fi jọ́ lọ́rùn ni, àyà nínú ògo tó kájọ́ lẹ́gbẹ́ tó fi akébèké sí ayọ́ kébè sí orí sẹ́, àyè nínú ògo tó lẹ́gbẹ́ tó náà kàbí tó náà fi orí akébèké sí ìpìlẹ̀ fún lórí sẹ́, olóòrùn ayé rẹ̀ bàbá àìsúrò sínú ayé mi, láti ọ̀dà bá sọ ayé mi, ẹ̀yà súrò sínú ayé mi, sọ̀tà bá sọ ayé mi, àyè láti inú má jẹ́ bá ìfẹ́ àìlẹ́gbẹ́ ni, èkó ìtàjẹ́ àti ìrúbà ti jẹ́ àti èkó ìtàjẹ́ àti tuntun, ìjẹ́ tó fi láì rí pẹ̀lú àjíǹde rẹ̀ ni, ní orúkọ Jésù ilẹ̀ gbogbo ẹ̀kọ́ bẹ̀ sí máa sọ ìjáde wá fún mi sẹ́, àní ọ̀rẹ́ kó ògo rẹ̀ fún ọ̀run gbogbo pátá ẹ̀kọ́ ṣe wọ́n pátá nípa gbàdá àṣẹ rẹ̀, àní gbogbo ọ̀rọ̀ àkíbọ̀tì ní ògbómọ̀ ògo, àní gbogbo àkíbọ̀tì ní ògbómọ̀ àní gbogbo àkíbọ̀tì àṣẹ ayọ̀, àní àṣẹ tẹ́lẹ̀ pẹ̀lú ọkọ̀ bẹ̀ jẹ́ tèmi sẹ́, àní gbogbo náà àní ire gbogbo ọkọ̀ bẹ̀ nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí wà àti ìtura, àní kí mo pọ̀ ní ògo nínú pọ̀ ní ìṣeré, àní kí mo pọ̀ ní ayọ̀ ní ìbùkún nígbà ní ògo rẹ̀, ìròyìn kó sì máa jẹ́ tìwọ́n náà nínú orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Nípa ìfẹ́ àìlẹ́gbẹ́, ikú, ìtàjẹsí àti ìrúbọ àti ètùtù, ìtì Jésù Kristi fira rẹ̀ rú pẹ̀lú àjíǹde rẹ̀, mo gba ìre Ọlọ́run, àṣẹ agbára ọ̀rọ̀ Ọlọ́run alààyè, ó fìdí múlẹ̀ nínú ayé mi, ní títayọ mo bẹ̀rẹ̀ sí ní tayọ, nínú ògo, nínú ọlá, nínú oore gbogbo pátá, mo bẹ̀rẹ̀ sí ní ṣe rere, ìdíwọ́ ìdènà ìdádúró kò sí fún mi mọ́ ní gbogbo ọ̀nà, òkú tẹ́nikẹ́ni orí nínú mo bẹ̀rẹ̀ sí ní rí lọ, orí tẹ́nikẹ́ni òṣèré nínú mo bẹ̀rẹ̀ sí ní ṣe, èmi ò tún mọ tí ń jẹ́ òṣìṣẹ́ àti ìpọ̀jù àtẹ̀kàn mọ́, gbogbo tí ń ṣe kó lọ́jọ́ pẹ̀mí tẹ̀lé mo gbàgbọ́ ẹ̀ padà, àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Àìnípa ikú àti ìfẹ́ àìlẹ́gbẹ́ ni, àní ìtàjẹ̀sílẹ̀ ìrúbọ àti ètùtù ètí ìfẹ́ rẹ̀ rú ni, ànípa àjíǹde Jésù Kristi ni, ó ìre Ọlọ́run alààyè mo gbà lóde sínú ayé mi, àlọ́ Ọlọ́run súre sínú ayé mi pẹ̀lú àṣẹ tagbára rẹ̀, àní mo gba ìre àti àṣẹ rẹ̀ sínú ayé mi, ó fìdí múlẹ̀, ó gbilẹ̀, ó sì gbòòrò, àní orúkọ Jésù Kristi, àní gbogbo ọ̀nà, àní mo bẹ̀rẹ̀ sí ní rọ̀gọ́lò, àní gbogbo ọ̀nà, àní mo bẹ̀rẹ̀ sí ní sóríire, àní nínú ògo tí kò dẹ̀gbẹ́ tí kò lójú wọn, àní bẹ̀rẹ̀ sí ní tayọ, àní mo bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò, mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ní ọ̀tún lójoojúmọ́ ní orúkọ Jésù Kristi. Àṣeyọrí ayọ̀ tẹ́nikẹ́ni òṣèré, oore tẹ́nikẹ́ni òṣèré, ògo tẹ́nikẹ́ni òṣèré nínú ọ̀nà ànímọ̀ bẹ̀rẹ̀ sí ní rí lọ báyìí ní orúkọ Jésù. Àyè bẹ̀rẹ̀ sí gbà mí pẹ̀lú agbára yẹn, àìtọ́ wà nínú ìfẹ́ àìlẹ́gbẹ́ ni, èyí tí Ọlọ́run lò ní àìkú ìtàjẹsí àti irúgbà àtìtú àtàjílẹ̀ tó kò ṣe àyè ògo tẹ́nikẹ́ni òṣèré ànímọ̀ bẹ̀rẹ̀ sí ní rí lọ báyìí, oore tẹ́nikẹ́ni òṣèré ànímọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe, àṣẹ tẹ́nikẹ́ni òṣèré ànímọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe, àní gbogbo tí ṣe kó lọ́jọ́ pẹ̀lú pátá ànímọ̀ ẹ̀mọ́ gbà padà tìlẹ̀ tẹ̀lé nípa àgbàjọ ṣẹlẹ̀, ànímọ̀ ẹ̀sìn gbà padà tẹ̀lé orúkọ Jésù. Àní ní òyìn àti ògo ìtàwọ́ rẹ̀ sẹ́yẹ kó tó lónìí, àníkọ́ àmọ́ bẹ̀rẹ̀ sí gbà gbogbo ẹ̀bẹ̀ sí fún àgbàjọ ṣẹlẹ̀ ọ̀hún aláyẹ, àní nígbà gbogbo lọ́jọ́ gbogbo àyẹ̀bẹ̀ sí gbà gbogbo rẹ̀ nínú ògo tó dẹ̀gbẹ́ tó dẹ̀ka tó dẹ̀ka jùlọ ni, àní ẹ̀bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù, àyẹ̀bẹ̀ sí ní gbà mí níbẹ̀, àní gbogbo bí tí wọ́n ti ní àyè kò ní ṣíwú láti ṣe rere, àní ẹ̀bẹ̀rẹ̀ sí gbà láti mọ̀ ṣe rere, àní gbogbo bí kíbi àyè tá a sọ pẹ́sẹ́ àní ẹ̀bẹ̀ òní lédè ẹ̀bẹ̀ òní wọ́n láti ṣe rere, àní mọ̀ bẹ̀ sí rọ̀bọ̀, àní ògo tó dẹ̀ bẹ̀ dúró àní mọ̀ bẹ̀ sí ní rọ̀bọ̀ báyìí láti àkókò lọ́bọ̀ àti bẹ̀rẹ̀ ọ̀run nípa agbára ikú àti àyẹ̀tí àti irúgbà àti àjẹrè Jésù Kristi àti ìfẹ́ àìlẹ́gbẹ́ Ọlọ́run aláyé ni, àní èmi tayọ, àní mọ̀ bẹ̀ sí ní èkè èmi ò ṣe jí lọ́wọ́ mi ò ṣe dá dúró mọ́, àní gbogbo òrèrè pátá ọbẹ̀ sí wáṣí mi ṣe fún mi pẹ̀lú ayọ̀ àti ògo tó ká tẹ̀lé tó jẹ wọn, àní òrèrè pátá ọbẹ̀ sí fún nípa agbára àti àṣúná pẹ̀lú àti ògo tó ká tẹ̀lé tó jẹ wọn ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù Kristi, àní pẹ̀lú ayọ̀ tó ká tẹ̀lé tó jẹ wọn, àní mo bẹ̀ sí ní gbáre láti gbogbo wa, àní mo bẹ̀ sí gbàdúrà láti gbogbo wa, òun gbogbo táyé mi àní mo bẹ̀ sí mi lọ báyìí, ìnáwó táyé mi àní mo bẹ̀ sí ní wọn bàbá ní orúkọ Jésù Kristi, gbogbo àwọn olórí bá bẹ̀ kẹ́mi láti mọ̀ sí lọ, àní gbogbo àwọn ẹ̀tọ́ láti gbogbo wa bẹ̀ sí wọ́n tó ní wá sẹ́ ní orúkọ Jésù ilẹ̀ abẹ́ sí máa sọ àjọyọ̀ àgbẹ̀tọ̀ àwa fún mi, àní ọ̀run ògo ìgbógun bí a ṣe
oṣù mọ́lá ìgbà bàjẹ́ ṣùgbọ́n àwọn àìní ògo tó kayọ àìmọ̀ bẹ̀ sí ní tayọ àìní ògo tó ìmọ̀ bẹ̀ sí tayọ àìní ògo tó ìmọ̀ bẹ̀ sí tayọ àìmọ̀ bẹ̀ sí bẹ̀rẹ̀ nípa bàjẹ́ ṣùgbọ́n wọn láyé èmi kò tún mẹ́ta mú àtìkú àti òṣìṣẹ́ àṣẹmọ láyé àti ẹni gbogbo láyé mọ́ àìmọ̀ tí jẹ́ pọ̀ tó dókun láyé mi ẹ̀gàn ó dókun láyé mi ẹ̀yẹ ẹ̀sìn ó dókun láyé mi ògo sì jẹ́ sọ́dọ̀ pátá nípa bàjẹ́ ṣùgbọ́n nípa ikú ìtàjẹ́sí àti ìgbà àtẹ̀jẹ́ Jésù Kristi àti àjíǹde rẹ̀ ni àti ìfẹ́ àdébẹ́ ni àdé Ọlọ́run àdé látòkè wa lórúkọ Jésù àti gbogbo ògo sì jẹ́ sọ́dọ̀ wà láyé. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣàyò oníròyìn ayọ̀ mi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi nítorí tèmi lọ́lọ́run ṣe gbé yín kalẹ̀ nítorí tèmi náà ni àní Jésù ṣe fi ara rẹ̀ ṣe irúbọ àti ètùtù tó wá sáyé láti ránṣẹ́ ìṣòro láti kú láti jìyà láti ẹ̀sìn láti fẹ́rẹ̀ ṣe irúbọ àti ètùtù àti jíǹde èmi ọ̀dàlàbà mọ́ paláṣẹ ni gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣàyò oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ kábíyà láti mọ̀ ṣe àmì fún mi ẹ la gbogbo bí gbogbo tí ẹ̀tọ́ àti ìpín mi wà ẹ là kọjá lọ́mọ bàbá fún mi nítorí pé ojúṣe yìí nìyẹn láti mọ ọmọ mi pọ̀ ní ìbùkún ní ògo ní ọlá ní orí pátá gbogbo pátá àṣẹ ni ibi ọ̀dàlàbà mo paláṣẹ láti inú ìfẹ́ àìlẹ́gbẹ́ Ọlọ́run alààyè ikú ìtàjẹ́sí àti irúbọ àti ètùtù tí Jésù fẹ́ àrùn pẹ̀lú àjíǹde rẹ̀ ẹ̀bẹ̀ sí kàn láti mọ̀ tí a mi fún báyìí gbogbo ẹ̀yà ń gẹ̀rù sọ ní ìròyìn ayọ̀ mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yà gẹ̀rù yìí sọ ní ìròyìn ayọ̀ mi ọ̀yà àdébẹ̀ kí wọ́n láti mọ̀ tí a mi fún mi ìjọba ìdí eléyìí yìí lọ́lọ́run ṣe gbé kalẹ̀ nítorí tèmi gbogbo ẹ̀yà gẹ̀rù sọ ní ìròyìn ayọ̀ mi àdébẹ̀ kí wọ́n láti mọ̀ tí a mi fún sẹ́ àìláti gbogbo wa àdébẹ̀ kí wọ́n láti mọ̀ tí a mi fún sẹ́ ní orúkọ Jésù Kristi àdébọ̀ sọ̀rọ̀ àṣẹjáde àìláti ní ìfẹ́ ìlẹ̀gbẹ́ Ọlọ́run alààyè àdébọ̀ sọ̀rọ̀ àṣẹjáde àìláti ní àìní ìfáyẹ̀dẹ̀jọ àìní ikú ìtàjẹsílẹ̀ ìrúbọ àti ètùtù àti ẹ̀rù jíjẹ́ sùpẹ́ ẹ̀rù pẹ̀lú àjíǹde rẹ̀ ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yà tó lóṣèlú ìròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ tí a mi fọ́ yìí ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ tí a mi àní gbogbo wíkìmí tí àwọn ẹ̀tọ́ àti pèmí àti orí mi wà àdébẹ̀ sí làbẹ̀ kọjá àdébẹ̀ sí kó wọn jọ àfọmísẹ́ ẹ̀bẹ̀ sí làbẹ̀ kọjá àní tẹ̀lé tẹ̀lé bẹ̀ sí àwọn jọ àfọmísẹ́ lórúkọ Jésù tó pé ojúṣe yìí àní láti mọ̀ mi gbòòrò láti mọ̀ mi pọ̀ láti mọ̀ mi tayọ̀ láti mọ̀ mi fọ̀ lóògùn láti mọ̀ mi kí òun rere gbogbo ẹ̀wọ̀ kó sì méjì àtúntò láti mọ̀ sí fún mi àní láti mọ̀ mi kẹ́mi kí mo pọ̀ ní ògo ní ìbùkún láti orí nípa gbogbo ọ̀yà àbẹ̀ kẹ́mi láti mọ̀ sí àmì fáyì àbẹ̀ kẹ́mi láti mọ̀ sí àmì fáyì àbẹ̀ sí kọ́lá láti mọ̀ kẹ́mi nínú ògo tí ó lè gbé akébèrè sí ní fọ̀ lórúkọ Jésù Kristi pẹ̀lú agbára ìfẹ́ àlẹ́gbẹ́ àti àjíǹde àti ikú àti àjẹjẹ àti orúkọ Jésù Kristi ọ̀yà àkébèrè sí pọ̀ ní ògo àìní ọlá lóríire ẹ̀rí àbíkó tó bá pọ̀ jù àti wá lọ ẹ̀rí àbíkó tó bá lògò jù àti wá lọ ẹ̀rí àbíkó tó bá pọ̀ jù àti wá lọ ní orúkọ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ ọ̀rẹ́ kẹ́mi láti mọ̀ sí àmì fún mi àṣìṣe ní òkè sábà ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni ọjọ́ ọ̀run sọ nípa tèmi ni wípé òun ti sọ bí ti mímọ́ òun ti sọ bí ti ẹni ọ̀tọ̀ òun ti rà mí padà èmi ò sì ní ẹni tẹ́nikẹ́ni mọ́ bá wí mọ́ ìyẹn ní pé kí ni òun ti gbà mí lọ́wọ́ gbogbo tí ń ṣe ìbínú gbogbo ẹ̀yin wo lè máa ń pẹ́ ní ọlọ̀tẹ̀ ẹni bí ẹni gbogbo tẹ́ sọ pé àní ẹ ò ṣetán àti jáwọ́ wípé láì ẹ kò ní jáwọ́ fún ìbínú ìyọlẹ́nu àti ìnira àti gbógunti àti ìfinisùn ẹni tẹ́ ń ṣe kọ̀ọ̀kan mi ibi tẹ́ wà kọ̀ọ̀kan mi bó lẹ̀ sì jẹ́ kọ̀ọ̀kan mi ìtòsọ́nà jíjìn ní ẹ̀wà láti ní léyìn ohun kan sọ́kàn mi ni wípé kí ni ọ̀rọ̀ Ọlọ́run ó fìdí múlẹ̀ nínú ayé yìí ẹ̀bẹ̀ sí mú ìjà ìlànà yóò bí ọtí wà nínú ẹ̀bẹ̀ sí jẹra ní àjẹrun pátápátá ẹ̀bẹ̀ sí ní ti sínú kòtò tẹ́gbẹ́ fún ara yín ẹ̀bẹ̀ sí ní parun sínú rẹ̀ ọ̀yá nínú ìsáré kíjokíjo yín káàkiri lórí ọ̀rọ̀ ayé mi ẹ bọ́ sọ ẹnu kó pápátá ikú olè yín kò láyé ẹni yòówù kò gbẹ̀yẹ àti ẹ̀yin àti ilé àtúnṣe àti gbogbo agbára àtijọba àti ìgbìmọ̀ yín àti gbogbo àwọn tí ẹ̀jọ́ ń fọwọ́ sọ́ọ̀pọ̀ àti ẹni tẹ́ ń bẹ̀ lọ́wọ́ àti ẹni tí wọ́n tẹ́ ń fẹ́ tí wọ́n ń bẹ̀ yìí lọ́wọ́ ẹ̀ èmi ò dábàá àṣẹ ni mo pa nítorí pé kí ni ìfẹ́ àlẹ́gbẹ́ ikú ìtàjẹ́sí àti ìrúbọ Jésù Kristi àti àjíǹde rẹ̀ ó ti dá mi láre nínú ìfẹ́ àlẹ́gbẹ́ ikú ìtàjẹ́sí àti ìrúbọ àti àjíǹde Jésù Kristi ni mo wá ti ń pàṣẹ ya ẹbẹ̀ sí fọwọ́ ara yín ṣe ra yín báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́
gbogbo ẹ̀yin tẹ́ gba ẹni ìka ẹ̀rí ẹni bẹ́ẹ̀ ni bó burú ni ẹ̀yin ìbínú ẹ̀yin oníbínú gbogbo pátá ni lára ajá yìí lọ́dọ̀ náà ó ìlú ọ̀fẹ́ bẹni tẹ́ ṣe fẹ́ mọ bóyá ṣe àtúrúkọ tẹ́ ń jẹ àyíkọ́ tí wọ́n fẹ́ kọ́ dá yín lójú ní wípé kẹ́ni àti fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi wípé kẹ́ni àti rà mí padà àní àti sọ mí tó mìíràn àti sọ mí ti mímọ́ àní ọlọ́run rẹ̀ àní bẹ́ẹ̀ ni èmi ti jẹ́ ẹni gbà yàtọ̀ ọlọ́run aláyè èmi ò sílẹ̀ tẹ́lẹ̀ mọ́ bá wí mọ́ àní àti gbọ́ lọ́ọ̀tì bẹ̀rẹ̀ pátá gbogbo tí ń ṣe ìbínú gbogbo ẹ̀yin tẹ́ wá kọ̀ tẹ́ sọ pé kò sí tọ́jọ́ ẹ̀yin ò ní bẹ́ẹ̀ yóò ní sí àti dáwọ́ ẹ̀ ẹ̀yin yóò kó wọ́n ẹ̀yẹ wàhálà àti lólo èmi yóò kó wàhálà àti lólo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó wàhálà àti lólo àti ẹ̀yin àti ìjọba àti gbogbo yín mọ̀ sọ̀rọ̀ jáde nípa ikú ìtàjẹ̀sílẹ̀ àti ìrúbà tuntun àti májẹ̀mú ọlọ́run àlàyé àti ìfẹ́ àdẹ́gbẹ̀rẹ̀ àti àjíǹde tó tún ṣe èyí tá a fi gbà mí là èyí tá a fi gbomi bọ́ọ̀lù bó ti ṣe fún gbogbo èyí tá a fi gbà mí là èyí tá a fi sọ mi ti mi ọkọ pátá èyí tá a fi gbà mí là tá a fi sọ mi tẹ́ ẹnikẹ́ni gbọdọ̀ bá mi mọ́ yóò orúkọ ojúṣe ẹ̀rọ dànù àìnípa ìmọ̀ àti ìtara yé mo mú gbogbo tí ń ṣe èyà ọ̀rọ̀ ọlọ́run láti mi ṣe fún ayé yé ìlú àní àmúyó bẹ̀rẹ̀ bẹ̀ sí mú ẹ̀jẹ̀ ní àmúyó àìní àjọ ẹ̀bẹ̀ sí jẹrí àjẹ ẹran àìní kóòtù tẹ ẹgbẹ́ ẹ̀bẹ̀ sí ti sọ̀rọ̀ fún ara yé àìní tàwọn tẹ́tẹ́ ẹ̀bẹ̀ sí pariwo ẹ̀bẹ̀ sí tẹ̀sẹ̀ bọ́nà ẹ̀ àìní sí parun nípa ìmọ̀ àti ìtara ẹ̀gẹ̀ fún ara yé àìní nínú ilé ìsàríkìdò ìsàríkòdòdò yín àìní ọ̀rọ̀ ayé mi lórúkọ sọ̀rọ̀ tí nẹ́sàrì mọ́ pàṣẹ àìní láti rí ikú ìtàjẹ́jà àti olúbàtì tó àti bájẹ̀ tó ṣe pẹ̀lú ìfẹ́ àyẹ̀ ẹgbẹ́ ọlọ́wọ́ àlàyé yá àní ẹ̀bẹ̀ sí parí ikú àdínkù lè kó láyé ikú ó lè kó láyé ikú lè kó láyé ikú lè kó láyé àti ẹ̀yìn àti ilé àtúnṣe àti gbogbo agbára pátá àdínkù lè kó láyé pátá ẹjọ́ àtẹ̀gbẹ́ ẹjọ́ pé àìláyé àti láyé èmi ò ṣe dábìlẹ̀ èmi ò ṣe jọ́lẹ̀ èmi ò ṣe yọlẹ̀ èmi ò ṣe dáramọ́ yóò ọtún jókòó adé ẹrú dà nípa ìmọ̀ àti tara yín ẹ̀bẹ̀ sófin nípa ìmọ̀ tara yín ẹ̀bẹ̀ sófin nípa ìmọ̀ tara yín ẹ̀bẹ̀ sófin nípa ìmọ̀ tara yín lórúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni tí gbogbo ọ̀nà tó bá fi ń jẹ́ Ọlọ́run ni tí gbogbo agbára tó fi jẹ́ àjùlọ ni ju ti àtẹ̀yìnwá lọ àní ju tòní lọ wàá túbọ̀ mọ fi agbára rẹ kan tó ṣe fẹ́ràn láàrin wa lọ wàá túbọ̀ jẹ́rìí wà láì bó ṣe jẹ́rìí wà láì rí láàrin wa lọ wàá túbọ̀ mọ rìn láì wá bó ṣe rìn lọ jẹ́ ká túbọ̀ mọ rí tuntun bí àtàkùn àyíká ṣe rí lọ nínú ọ̀rọ̀ nínú orin nínú àdúrà àti nínú onírúurú wàá túbọ̀ tún wá kì í fún agbára àti ní ẹ̀mọ́ ìdájọ́ wa lọ kó ògùn yóò tún mọ jẹ́ tẹ̀lé bó jẹ́ tẹ̀lé lọ kí gbogbo ayé ṣe mọ̀ pé àní lẹ́yìn rẹ̀ ìwọ náà sọ̀tún ní Ọlọ́run orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ànírántí ìfẹ́ àìlẹ́gbẹ́ ni ikú ìtàjẹsílẹ̀ àti ìrúbọ àti ètùtù Jésù fi àrẹ ṣe pẹ̀lú àìṣíde rẹ̀ ní orúkọ Jésù Kristi Násárẹ́tì ṣe bóyá agbára rẹ̀ àṣẹ rẹ̀ ìjọba ìtútóbi rẹ̀ ìwà aláyè rẹ̀ àdìbàtọ̀ sọ àdìbò sọ̀kalẹ̀ lọ àìníjútà náà lọ àìníjútò lọ àdìbàtọ̀ sọ agbára àti àṣẹjọba ìrọ̀bọ̀ lọ láti mọ fara rẹ̀ bó ti fara hàn láti mọ jẹ́rìí wà bó ti jẹ́rìí wà láàrin láti mọ rìn láàrin bó ti rìn lọ láti mọ kọ̀ láti mọ tó láti mọ jẹ́rìí bó ti jẹ́rìí lọ láti mọ ṣe gbogbo agbára àti àṣẹ nílé inú ayé ẹ̀ nìkan àdìbò ṣe lọ àtàwátàwà àdìbò àti olùwọ́ ọlọ́wà yàtọ̀ bọ̀ sùúrù yàtọ̀ bọ̀ sùn àtàgbà ìṣọ́ ìbòsí ìṣọ́ ayọ̀ lọ àìjẹ́ kí ìtẹ̀lẹ̀ akótó ọgbà ìpàrẹ̀ lu ọ̀tún ní òwúrò ògùn tuntun lójoojúmọ́ sẹ́ àìjú àti wà lọ́sẹ̀ mímọ́ ìṣúná àìníṣẹ́ ìyanu gbàrà tí ológun tó lè pẹ́ tó lè dùn ìtẹ́lẹ̀ olè rò tán olú àìjẹ́ kí o tó mọ wọlé ayé kọ̀ọ̀kan wa bọ́ọ̀lù mọ̀ sí dáyẹ̀ bọ́ ìṣẹ̀lẹ̀ lọ àìní orúkọ sí agbára rẹ̀ sẹ́ àṣẹ rẹ̀ náà ìmọ̀ àtúrà mọ̀ fi hàn olú àìnínú orin àìnínú ẹ̀kọ́ rẹ̀ àìnínú àdúrà gbígbà wa àìnínú ẹ̀bẹ̀ wa àìnínú ẹ̀tí ọkọ̀ rẹ̀ látọ̀ fún jẹ́rìí wà láyé rẹ̀ látọ̀ tó ní kọ̀ọ̀kan wà kì fún agbára tẹ̀ mọ́ rẹ̀ látọ̀ sọ ní kọjá agbára nínú ìtàṣíwá lọ látọ̀ sọ àtẹni ògo ní inú rẹ̀ ní ìjọ inú ìtàṣíwá lọ látọ̀ bẹ́ẹ̀ ni kọ́ àtàwọn ìtàṣíwá nínú agbára ìtàṣẹ rẹ̀ ògo òyìnbó lákòóso mọ̀ jẹ́jẹ́ bó jẹ́jẹ́ náà àìsọ àti àtàgbára kalẹ̀ bàbá àìsọ dé mẹ́ta gbára kalẹ̀ látọ̀ jẹ́rìí wà láyé ìtàṣíwá nínú ọ̀kùnrin ojoojúmọ́ ìwọ àníwọ̀ nìkan láfẹ́ mọ́ rí ìjẹ́ pé yóò sì mọ́ kí gbogbo àgbáyé kò lè mọ̀ pé sẹ́ àìlẹ́yìn rẹ̀ ìwọ náà sì tún Ọlọ́run lẹ́yìn rẹ̀ ìwọ náà lágbára ìwọ Ọlọ́run gbani ìwọ náà ló sì yóò bẹ ti ṣe àdìkẹ́ bó ti ṣe bẹbẹ ní ìpàdé bẹ́ẹ̀ ló sì ṣe bẹbẹ ti yé ṣe àníwọ̀ Ọlọ́run ẹ̀mí àwọn òun ló ti tọ́ ni àníwọ̀ kò yé padà àdó ti mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ìwọ náà ni ìwọ ló sì mẹ́jọ́ lọ sílẹ̀ ìwọ ní ọba ìwọ náà ló sì mẹ́jọ́ bá sẹ́yà nípa ẹ̀fọn olùwàsó àti agbára kan lámọ̀ yàrá ní òtún lójoojúmọ́ àbúté bá gbà ní òtún lójoojúmọ́ ògo ni kó sì mẹ́jẹ́ tìrẹ láyà tí láyà òṣìṣẹ́ bàbá tó pé ìtìrẹ mẹ́ ògo ni kó. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi dá gbogbo padà sọ́dọ̀ bàbá yẹn wípé ṣe fún gbogbo rere tó tuntun ṣe ní àṣepàlẹ́ rere nínú ayé rẹ nípasẹ̀ ìfẹ́ àlẹ́gbẹ́ ikú ìtàjẹsílẹ̀ àti irúbọ àti tutù ìdílé tó fi rẹ̀ rú pẹ̀lú àjíǹde rẹ̀ àdúrà pẹ̀lẹ́dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ mẹ́ta nínú ọ̀kan, gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀, gbogbo yìí ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ fún àṣepé ayọ̀ tó ga tẹ́lẹ̀ gbé tó lójúmọ́, ètò àtúnṣe ní ọ̀tún ní rere nínú ayé mi tó tàti wá lọ, àrí fún ìgbéga tó jẹ́ kó jẹ́ tèmi ní ọ̀tún rere àti wá lọ, àrí fún àánú tí mo tó gbà lọ́dọ̀ ní ọ̀tún rere àti wá lọ. Olúwa Ọlọ́run ayé rẹ̀ mo sọ pé ògo ni forúkọ rẹ̀, àjùlọ bàbá mo sọ pé ògo ni forúkọ rẹ̀, ẹ̀rù ọba àwọn mo sọ pé ògo ni forúkọ rẹ̀, èmi tó jẹ́ mi mo ní ògo ni forúkọ rẹ̀, ní gbogbo ọ̀nà o ṣé o, àní gbogbo ọ̀nà yìí ni forúkọ rẹ̀, ní gbogbo ọ̀nà o ṣé o, ní gbogbo ọ̀nà ògo ni forúkọ rẹ̀, ní gbogbo ọ̀nà o ṣé o, ní gbogbo ọ̀nà mo jú bàrẹ̀ mo ṣe lọ́ba ọba, o ṣé bàbá ọmọ ẹ̀mí mímọ́, èyí tó pé láì àti láì nípa gbọ́ àti aṣọ rẹ̀, nípa ìfẹ́ àìlẹ́gbẹ́ ni ikú àti àjẹrè tó kúrò sí ni èròbọ̀ àti ètùtù àti ẹ̀jẹ̀ tó fi yára lónìí àní bí ọmọ lẹ́kẹ̀sẹ̀ bí ó tayọ nípa àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ o ṣé bàbá ọmọ ẹ̀mí mímọ́, ìdókòwò wọn ṣàṣepé tó ọ̀rọ̀ tó dára lórí ayé mi àní bẹ́ẹ̀ ni wọ́n tó ṣúrọ̀ ọ̀tútù ayé mi àti máa lọ èmi ò yí ayé mi tó mọ ìdààmú ìkorò ẹ̀ga àti òṣèré àní ò ti gbé ohun gbàgbé ohun tó ní ayé mi bàtà gbogbo tí ń ṣe ẹ̀gẹ́ mo ti ṣe òṣùgbò tí ṣe yẹyẹ ìdáyé gẹ̀mí dáyé bí ọ̀mí ó ṣe bàbá ó ṣe ọmọ ó ṣe mímọ́ àjùlọgbà ọpẹ́ olúwàgbẹ̀yìn olúwàgbà ọpẹ́ olúwàgbẹ̀yìn ògbó láti pè ní forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah 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 ògo ni fọlá lókè ọ̀run hosanna ṣe ọba àwọn ọba olúwa olúwa ẹni tó yẹ tó fi ẹ̀yẹ wọ Jerusalem lórí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ tuntun tẹ́nikẹ́ni ògo rí ní orúkọ Jésù Kristi. Bó ṣe gba gbogbo nínú ayé wa lóríire tó tún gba gbogbo lónìí yóò tún mọ gba gbogbo lọ láì àti lálẹ́ ayé nìkankan wa bẹ́ẹ̀ ni ẹ̀yẹ ìtòfìwọ́ Jerusalem nínú àánú àtòròfẹ́ rẹ̀ yóò sì mọ kàn wá náà lára ní gbogbo ọjọ́ ayé wa nínú yìí àti ẹ̀yẹ làánú òfin mọ́ sí kí ni o láti mọ iye pé àgbẹ̀ ayé wa láì mú ìnira àti ẹ̀gẹ̀gàn àti ìdààmú àti kòrò kankan dání mọ́ láì àti lára ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ọlọ́run tó ní ògo ó ń gbogbo lọ yóò tún mọ gbogbo lọ ní ayé kankan wa òǹdẹ́pọ̀ àti mọ gbogbo lọ ìwọ ni kó ṣe kí ni kọ̀mọ̀ kíyèsí ìgbé ayé rẹ ìrìn àjò ayé rẹ ọ̀rọ̀ ẹnu rẹ ìṣesí rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti mọ níbi pé kí ni òkú nínú ìfẹ́ àti ìgbàgbọ́ Ọlọ́run òkú lójúnà tọ́lọ́run fi ọ́ sí gbogbo ṣe ń ṣe léyìí ní gbogbo gbà ní ọ̀tún lọ́mọ rí ohun tuntun tí ṣe ìyanu Ọlọ́run aláyé Ọlọ́run tó ṣe bẹbẹ Kristu mọ̀ jẹ́ àgbáyé láti mọ̀ ṣe bẹbẹ láyé ó sì mọ̀ gba gbogbo ju bó ṣe gba gbogbo lọ ní orúkọ Jésù Kristu Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Ìjọba ọ̀run èyí ni pàtàkì o yẹ pé nígbà tá a bá ti gbá tá a ṣàwo tá a gòkè tá a sọ̀ka ìtàn nínú ayé ìtókù náà ní ìjọba ọ̀run kò sí bí a sì lè pẹ́ tó láyé yìí ìfẹ́ mọ iye ọdún tá a lò láyé bó ti wù kó gùn tó gbọ́ mi ìjọkànjọkàn náà ni a padà kó nínú ayé yìí so nínú ayé nígbà tá a bá kó nínú ayé yìí kò sí tí ó dára tó kò sí tí ó dùn tó kò sí tí ó níyì tó kò sí tí ó jẹ́ ayọ̀ tó èyí wípé kí ni tásùjọ pàdé ní ìjọba Ọlọ́run nínú àwọn tí wọ́n mọ kọrin mímọ́ orin yìí sí Ọlọ́run alààyè nínú àwọn tí àjọ sí kí ni tájọ mọ dárayá tájọ mọ pìtàn wípé àánú ni mo rí gbà nítorí pé kí ni ìbámọ̀ ṣe àánú pẹ̀lú tí mo ti gbé inú ayé ṣe pẹ̀lú tí mo ti bá pàdé nínú ayé ayọ̀lá yóò ti pọ̀ ayọ̀lá yóò ti jẹ́ ayọ̀ yóò ti pọ̀ tó bó ni ayọ̀lá yẹn yóò ti ga tó ní ọjọ́ yẹn so ní kúkúrú èdè ohun tí mo sọ tọ́lọ́ ń pè mí àti ẹ̀sàkẹ́sì òun náà ni wípé kiri kí a mọ̀ kíyèsí ohun gbogbo tá a bá ṣe ká mọ̀ ṣọ́ra nínú gbogbo tá a bá ṣe kí ìjọba ọ̀run kọ́ bá ṣe bọ́ sọ mú wa lọ́wọ́ nípa wípé kiri ká mọ̀ bọ́ sọ́wọ́ ìtàn alárìíkéke Sátánì àtẹni búburú lẹ́ni ẹ̀kọ́ ní ìgbèkùn ni kò sí ibi tí ò lè gbà wọlé kò sí ohun tí ò ti lè ṣe láti lè fi mú yàn kò sí ẹni tí ò lè lò láti lè fi mú yàn ìwọ ni kó mọ kíyèsí ara rẹ ìwọ ni kó mọ sí kíni kó mọ kíyèsí ara rẹ kó mọ bàbá sọ́wọ́ kíni bá ń pè Sátánì àtàrí kérékèré láti lè mọ ọkùnrin ìjọba Ọlọ́run ìdí mọ̀ sí mọ́ ń tẹnu mọ́ lójoojúmọ́ wípé kíni láì sin àti lásàrẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Kristi kí gbogbo wa ká mọ gbàdúrà lọ́sàn àti lóru gáàsì ká mọ gbàdúrà nìkan ká mọ béèrè fún ìwẹ̀nùmọ́ ọ̀tun lójoojúmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi bẹ́ẹ̀ gẹ́gẹ́ ojoojúmọ́ mọ́ Ọlọ́run létí Ọlọ́run wádìí ayé mi rídìí ayé mi bó ni mo kù sí kí ni àwọn àtúnyẹ kí n ṣe lórí ọ̀rọ̀ ayé mi nítorí pé o ò lè ríra rẹ tán àwọn nǹkan mi bẹ tí ọmọ ṣe àbí tí mo ṣe tí mo sọ pé dàtẹ́ pé lọ́dọ̀ Ọlọ́run kò dára ṣùgbọ́n tó bá ti ń bèrè lọ́wọ́ Ọlọ́run sí ọ ní láti yẹ kọ́ ọmọ kí n mọ̀ kálukú ọmọ mi tó bá ìtòdà tó láti mọ̀ ṣàtúnṣe
ìyẹn nìkan tún kọ́ àkọ́tún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára gbogbo gbàdá nídìí rẹ̀ èyí ni ó máa ràn wá lọ́wọ́ láti lè máa borí Sátánì àtàrí kéré-kéré èyí tí Ádámù àti Éfà tí mo lóore ọ̀fẹ́ láti lè béèrè lọ́wọ́ Ọlọ́run ni àbí tí mo lóore ọ̀fẹ́ láti lè ní lọ́wọ́ Ọlọ́run tí ó fi tètè bọ́ sọ́wọ́ Sátánì táyé pé iná ẹ̀mí mímọ́ àtàgbọ́ràn bá wà nínú ayé wọn gbà náà ni ẹ̀mí Ọlọ́run ló wà nínú ayé Ádámù àti Éfà lọ́jọ́ kìíní àná kìí ṣe iná ẹ̀mí mímọ́ àti agbára ìtí ó fa ni ohun kan tó ṣe kí ni wọ́n lè ṣe àwọn àtàsí ti lóore ọ̀fẹ́ láti lè ní iná ẹ̀mí mímọ́ àtàgbọ́ràn ayé wa wọ́n mọ̀ béèrè láìsí lásàárẹ̀ èyí ló lè mú kó fi bọ́ lọ gbé Sátánì àtàrí kéré-kéré gbogbo aládùúgbò pẹ̀lú orúkọ ti Jésù Kristi àti ẹ̀yin àti èmi oore ọ̀fẹ́ àánú agbára okun ìwẹ̀nùmọ́ ọ̀tun ní ojoojúmọ́ àti iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè láti lè mọ bolúbo tí ń ṣe ìtàn àtàrí kéré Sátánì láti mọ̀ lè ṣèjọba ọ̀run láti lè jẹ́ ẹni tí ó nípe ní ìjọba ọ̀run ọgbọ̀n káàbọ̀ mọ̀dọ̀ rẹ̀ bọ́ sọ̀rọ̀ láì sí àtakò kan Ọlọ́run yóò dára fún apábátá pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo kò sẹ́nìkan tó tún lè bá mi wí mọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo àjíǹde Jésù Kristi sọ bí ti mẹ́kọ́ pátá nínú Ọlọ́run alààyè mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo títí láláì nípa àánú àti ìrọ̀fẹ́ Ọlọ́run àti ní orúkọ ti Jésù Kristi 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 bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbogbo wa lápapọ̀ ìyẹn àwa táwa níbí àti gbogbo àti wọn gbọ́ àti wọn wò wá a sọ wípé o ṣé o fún títí ìbàtàgbà lọ́rọ̀ ẹwà gba ọgbẹ́ àti ẹ̀yìn fún àṣepé tí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n tí kò lókà tí wọ́n ṣe inú ayé wa fún dídára sí wa ní gbogbo ọ̀nà nípa ìfẹ́ tó ga jùlọ nípa ikú ìtàjẹsí àti rúbọ àti ètùtù ìtìjẹsífà ẹ̀rú pẹ̀lú àjíǹde rẹ̀ láti dá wa láì pátá láti mú abọ́dọ̀gbò tí ń ṣe ìbáwí gbogbo láti sọ wájú mọ́ àmọ́ lóore o aṣọ́pọ̀ ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn nítorí pé ẹnikẹ́ni ọ̀ tó mọ tí ń jẹ́ ìkórè dààmú òṣà àti ìpọ̀jọmọ́ ògo ní fún orúkọ rẹ̀ títí láàmú yàn láàmú gbọ́ orúkọ rẹ̀ ga ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ ti ẹ̀mí mímọ́ ó ṣùrù fún wa ó bùkún wa ó gbé wa ró ó ṣàṣepẹ́ tó ga tó lògùn tó ta ọjọ́ gbọ́ àtúmọ̀ ti wa àti tèèyàn gbogbo lọ fún wa ní gbogbo ọjọ́ ayé wa àmọ̀ lékè sáni àmọ̀ tayọ sáni àmọ̀ gbilẹ̀ sáni nínú ògo tó ga tó lẹ́gbẹ́ tó lójú wọn nípa ikú ìtàjẹsí àti ìrúbọ àti àjíǹde Jésù Kristi láyé ayé lórí kọ̀ọ̀kan kò ní wálé mọ́ bẹ́ẹ̀ ni àní ìrànlọ́wọ́ Ọlọ́run alààyè àtìlẹ́yìn Ọlọ́run alààyè oore ọ̀fẹ́ àánú àti ojú rẹ̀ àti agbára rẹ̀ láti lè fi ìjọba ọ̀run láti mọ̀ ìṣèjọba ọ̀run rọ̀ ojú ọ̀dà ìfapá pátá gbogbo sì tẹ̀sẹ̀ láì àti láti dáadáa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo 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 hallelujah. Amen. 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 Amen.